ṣe àwọn obìnrin ṣé obìnrin dáràn ni subhanallah. Sister yìí wà nínú ẹ̀sìn tó jẹ́ pé wọ́n láti ọkùnrin àti obìnrin wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan kan tó ṣègbéyàwó. Sister yìí, she's 23 years old. Wọ́n ṣègbéyàwó pẹ̀lú ọkọ ẹ̀ náà. Ìjọ kankan náà ni ìjọ tí ọkọ lọ náà níyàwó lọ. Wọ́n ti mọ̀ pé máa fẹ́ra wọn o. Wọn ò sì súnmọ́ra wọn. Ń gbọ́n ṣègbéyàwó tó dalẹ̀ ẹjọ́ ìgbéyàwó. Wọ́n ṣe ń tán máa ṣe. The next thing tí sister yìí máa rí. Ó ní ọkọ yẹn ṣe bákan níjọ́ kejì ó lóun wò pé bóyá ojú ń tì torí ojú ń tì òun náà. Àfi bóun ṣe gba phone call láti ìjọ ṣẹmọ àwọn òun fẹ́ pùtù yàn ní kíní láti ìjọ náà bá pè é. Àṣẹ bọ́ ṣe pé wọ́n ti pe màmá àti bàbá ẹ̀ náà. Màmá ọkọ àti bàbá ọkọ náà wà ńbẹ̀. Àtàwọn tó jẹ́ alàgbà nínú ìjọ wọn. Sister yìí ò mọ ohun tó ṣe o. Àwọn ìyá náà wọ́n sọ́mọ̀nù wọn pé kó wá emergency ni. Ń gbọ́ débẹ̀. Ó ní the next thing tóun máa rí ẹni tó jẹ́ olórí ìjọ ló bá sọ fún ọkọ òun pé in tó ṣàlàyé ó yá tún àlàyé yẹn kó tún ṣe. The next thing tí sister yìí máa rí lọ́kọ ẹ̀ bá ń sọ pé òpùrọ́ ni ẹ́ ṣe bó o ní o ì tí ì mọkùnrin. Nígbà tóun débẹ̀ kò jọ ẹni tí ò tí ì mọkùnrin. Sister yìí lóun la ẹnu òun káwọ́ sórí omi ń dà lójú òun pé kí ló mean by that kò bá òun sọ nǹkan kan kí ló mean by that pé tó bá jẹ́rẹ́ ni kó stop ẹ̀ ló pè yáwọn àti bàbá òun wá pé ojú ń tì òun. That's not something téèyàn rò pé òun yẹn fẹ́ máa discuss lójú àwọn òbí yàn. Ó ní ìyá òun lanu pé ń gbọ́. Níbo ló ti rírú wà bẹ́ẹ̀? Póun ní ìwà èwo mọ́mì. Bó ṣe rí gangan ni òun ò tí ì mọkùnrin ọkọ òun làwọn jọjọ máa ṣe lánàá pọ́ ní kó gbé gbogbo ẹnu ẹ̀ sọ́hùn. Pé tó bá jẹ́ pé kò tí ì mọkùnrin kí ló jẹ́ tóun ò rẹ́ jẹ́? Pé kí ló dé tí ò rẹ́ jẹ́? Wọ́n bá yíjú sí ìyàwó. A ní dákọ ẹ lóhùn. Ìyàwó lóhùn ọmọ pé ẹ̀jẹ̀ bíi ti pé òun ọmọ. Nìyẹn náà níbi tí ìyá ti fẹ́ máa sọ̀rọ̀ tí wàá ti fẹ́ máa sọ̀rọ̀. Wọ́n ní làwọn ọ̀gá olùjọ́ àti bàbá ìyàwó àti bàbá ọkọ àti ìyá ọkọ náà bá ṣáà ní kíníkan gbákan àwo kan. Òun dẹ̀ sọ ọ́ nígbà tẹ́ ti ní kíní sísítà ẹ̀ lóhùn kan bẹ̀rẹ̀ sí ní kéni. Ni sister yìí bá wá. Èmi gangan kọ́ ni sister yìí kọ́kọ́ pè. Ẹni tó jó lólùfẹ́ ọ̀dọ̀ títí wa. Àwọn ẹni yóò tún ṣaré Èkó. Onítọ̀hún ló kọ́kọ́ pè èmi. Mo ní pé kó jẹ́ kí n bó onítọ̀hún yẹn sọ̀rọ̀. Àwa ṣe 3-way call. Pé kó fẹnu ara ẹ̀ sọ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀. Mo wá bi sister yìí mo ní pé ṣé lóòótọ́. Ó lóun fi gbogbo nǹkan tó bá tí a bá fẹ́ kóun fi búra àwọn á fi búra. Bí sister ṣe wá ṣe ń sọ bó ṣe ń sọ. Torí èmi mo lè máa mọ̀ bí èèyàn bá ń parọ́ àbò ń sòótọ́. Mo ní kó má dà rẹ̀ láàmú. Mo ní mo believe ẹ̀. Bí ṣe sọ fún pé mo believe ẹ̀ mo wá ní pé ṣó lè gbé mọ́mì ẹ̀ sí orí aago fún mi. Ó ní mọ́mì wọn ò sí nílé right now. Wọ́n ti lọ sí shop. Mo wá ní ṣó mọ nǹkan. Mo ní màá jáde ní èní yìí. Màá wá ṣe ètò. Màá kọ́kọ́ sọ nípa ọ̀rọ̀ ẹ̀ náà kí n tó pe bàbá. Mo ní tí n bá wá ṣe
mo ní máa download ẹ̀. Mo ní máa post ẹ̀ sí orí Facebook. Torí níbi tí sister yìí ṣe kíní dé, kò ní TikTok o, Facebook tó ní gan. Ó lójú nǹkan tó kàn follow, àwọn nǹkan bí nǹkan ẹ̀sìn, mi ìfẹ́ sọ ẹ̀sìn tó jẹ́ ni. Ṣé rí màá wá ṣàlàyé tí ò yé ọ̀pọ̀lọpọ̀ wa. Màá ṣàlàyé ẹ̀ fún wa. Torí irú ẹ̀ tún lè ṣẹlẹ̀ sẹ́lòmíì náà. These people are newlywed. Nígbà téèyàn ṣe ẹ̀ ṣèyàwó tí ò wá rí dùnnú. Ṣé tó bá tiẹ̀ wá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀? Ṣé bó yẹ kí ọkọ ìyàwó kó sọ fún ìyàwó ẹ̀ nínú ilé náà? Kò pè ìyàwó. Olórí ìjọ ló pè. Mo kàn wá wò pé ẹ̀ṣẹ̀ kíní. So ńjọ́ ìyàwó bá ṣe bẹ̀. Tí iyọ̀ bá já ráìsì, torí iyọ̀ máa ń ṣìṣì já ráìsì, iyọ̀ ń gbà mí o. Olórí ìjọ náà máa pè. Báwo lèèyàn àtèèyàn ò ṣe nílè bára ayọ̀ sọ̀rọ̀? Mo bi sister yìí, mo ní ṣé ńgbà tí wọ́n so yín pọ̀, torí mi ìmọ̀rú ìjọ wọn, pé ṣọ́ sọ pé in sickness and health, pé ṣe mọ̀ pé títí wọ́n ní wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn. Mo nígbà tó sọ bẹ́ẹ̀ fún yín, ǹjẹ́ ni tẹ́ ẹ fẹ́? Ǹjọ́ mọ̀ tún mọ̀ ń tọ́ sọ? Ní tó ń sọ jáde lẹ́nu. Olówó máa mọ̀ pé graduate làwọn méjèèjì. Ọkọ gan ó gba ọdún mẹ́ta lọ́wọ́ ìyàwó, ẹ máa tap o. Tó yẹ kí kíní ti jùjù báyìí lọ. Ṣé rí ẹ ṣí àkíní torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀rọ̀ ọgbọ́n kan bẹ̀. Èmi ò mọ àwọn tí bóyá lára ń ṣe àwọn èèyàn ní o, bóyá àwọn èèyàn ò ṣe kíní ni o, bóyá àwọn èèyàn ò fẹ́ òótọ́ ọ̀rọ̀ ni o, torí ń táwọn èèyàn ó ṣàǹfààní wà láyé ẹni ní wọn kọ́ dúró. Mo ti ẹ̀ka kíní kọ́mẹ̀ǹtì ẹnìkan, mo rí ẹnìkan ló post nǹkan. Ó ní tó bá yẹ káwọn èèyàn ṣe ẹ̀kọ́ post, ó ní wọn ò ní rí. Ó ní bọ̀ tó bá jọ́rọ̀ òkú àtòbò. Orí Facebook mo ti rí kíní yẹn o. Ẹnìkan ló post kíní yẹn, ẹni tó sì lẹ́sẹ̀ lẹ́ni. Ó ní wọ́n á rí àwọn èèyàn, wọ́n á kún síbẹ̀ rẹpẹtẹ, wọ́n á ṣe àrùn nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo kàn rí kíní yẹn, mo wò pé àwọn ẹlòmíì náà wà tí ń rorí bẹ́ẹ̀. Ẹni tí mo sì ń sọ yìí, bóyá bí 60 kíní kan thousand làwọn followers tó ní. Ó ní tóun bá post nǹkan mi ẹmọ ẹni ẹ̀ mo ka kíní yẹn. Bọ̀ mi mọ̀ pé máa débẹ̀. Ṣé rí ẹ ṣe àkíní kó kún ọ̀dọ̀ àwọn ọmọ yín, àwọn cousin yín at anybody. Torí ó dàbí àwọn mistake kan à ń ṣe táàmù. Ẹ jẹ́ kémi lo ara mi fúnra mi. Èmi máa lo ara mi bí case study. Ṣé rí èmi? Alákọ̀ọ́kọ́ tí nǹkan kan ọmọkùnrin láyé mi. Máa filẹ̀ bẹ́ẹ̀. Èmi ò rẹ́jẹ̀ o. Ṣé nítorí pé mo fẹ́ kí àwọn èèyàn kan mọ̀? Èmi ò rí ẹ̀jẹ̀. Ṣé ní màá sọ àwọn nǹkan tó máa ń fà fún yín? Ipe àrẹ́jẹ̀. Ṣé ní wọ́n máa ń pe kíní kan ní hymen? HYMEN. Ṣé ní ti tóbìnrin mi? Ó máa ń thick gan. Tóbìnrin mi, ó máa ń thin. Ó dàbí torí mi ò fẹ́ sọ òyìnbó, mi ò sì fẹ́ kán lọ ní olúwẹ̀sán tí ò yẹ kéèyàn sọ. Ṣé rí ó láwọn bíi awọ bí nǹkan, ṣe mọ̀ pé kí nǹkan bo nǹkan. Ẹ mọ̀ tí aláǹtakùn tó bá ta okùn ẹ̀. Ṣé rí kíní yẹn? Òun ni kíní yẹn tó yẹ pé ó bo ojú ara àwa obìnrin. Ṣé rí ti tẹlòmíì, Ọlọ́run ọba mi adẹ́dà bó ṣe dá oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run dá ti tẹlòmíì tó jẹ́ pé ó nípọn gan. Títóbìnrin mi ò sì nípọn gan, ó fúyẹ́. Ṣé rí títóbìnrin tó bá nípọn gan, tó ọkùnrin ọba kọ́kọ́ bá jọ ṣe nǹkan ní àkọ́kọ́ jọ ṣe. Irú dẹ́n ṣé rí ìyẹn gọ́gọ́ tí ẹ̀ tún wá determine. Máa sọ gbogbo àwọn nǹkan tó máa ń fà á tó jẹ́ pé ẹlòmíì yóò rí ẹ̀jẹ̀ ní àkọ́kọ́. Ẹlòmíì dẹ̀ lè má rí ẹ̀jẹ̀. Ṣé rí number 1, age.
factor ní èjì wa ṣé rí láyé àtijọ́ ẹ rí pé àwọn ìyá wa bóyá wọ́n máa ń tètè lọ ilé ọkọ ṣé rí ọmọ tó bá tètè lọ ilé ọkọ bóyá ọmọ ọdún 14 àbọ̀ ọmọ ọdún 15 years old àbí 16 ẹ rí pé kò ì tí ì dàgbà tó tí ọkùnrin bá fi tipátipá bá jọ ní àjọṣepọ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè rẹ́jẹ̀ compared to ṣé rí ọmọ 21 22 even 20 ọmọ 18 gan ṣé rí tó bá jẹ́ pé ìbájọṣepọ̀ yẹn kò ń ṣe pé ọkùnrin fẹ́ fi tipátipá bá ní àjọsọ ti jọ wà láàrin wọn obìnrin yẹn fẹ́ gbà láti fẹ́ bá ṣé mo pẹ́rù obìnrin bẹ́ẹ̀ ó máa relax mind ẹ̀ ṣé rí obìnrin bẹ́ẹ̀ tó relax mind ẹ̀ then ẹ mọ eré tá a jọ máa kọ́kọ́ ṣe táwọn olóyìnbó ń pè ní foreplay ṣé mo pé ọkùnrin àtobìnrin tó kọ́ ṣe yẹn tí ó ń ṣe pé ẹni tó kàn gun orí obìnrin gíjà ṣé rí ara obìnrin yẹn ó ti wà relax ara ẹ̀ gan ṣé rí ojú ara obìnrin bẹ́ẹ̀ kò ní dry ojú ara obìnrin bẹ́ẹ̀ ó máa ti wà moisture torí pé ara ẹ̀ náà ti balẹ̀ ara ẹ̀ ti wà lọ́nà ó ti mọ̀ wípé yes ṣé mọ̀ pé ibi tífẹ́ méjì bá wà wọ́n ní tí olólùfẹ́ méjì bá pàdé wọ́n á dì mọ́ra wọn gbàìgbàìgbàì àkọ́kọ́ nìyẹn ẹ lọ Google HYMEN náà òun ní nǹkan tó máa ń bo ojú ara àwa obìnrin ìyá alákọ̀ọ́kọ́ ṣé rí obìnrin tí ara ẹ̀ tó ti wà lọ́nà náà ṣàmọ̀ ọkùnrin yẹn ti jí gbogbo ara ẹ̀ sílẹ̀ ẹ rí i pé ibi inú ojú ara ẹ̀ ó ti máa wà moist tó jẹ́ pé tí ọkùnrin yẹn tó bá fẹ́ lọ tó bá fẹ́ wọlé tí ò tún wá ń ṣe pé ọkùnrin tó kàn fi gìjàgìjà wọlé ṣàmọ̀ tó mọ̀ yìí pé eré ìfẹ́ lòun fẹ́ bá ẹni yìí lò ó fi sùúrù wọlé ẹ lè má rí ẹ̀jẹ̀ o ìntẹ́mi mọ̀ lèmi ń sọ fún yín ṣé mo pé ọ̀tọ̀ làwọn ẹni tí ò kàwé tọ́ lọ́pọlọ nǹkan tọ́ mọ̀ ìyẹn yàtọ̀ o ṣé rí ọmọ fi ń sọ fún yín pé ṣé ẹni tó bá lè dúró sí orí ìkànnì mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni ẹ máa kọ́ ọ̀nà kan nìyẹn ṣé rí ọ̀nà kejì éèjì níṣe sísítà yìí ọmọ 23 years old ni ṣé rí ọmọ 23 years old tí ò tí ì mọkùnrin rí ẹ̀jẹ̀ lè má yọ ṣé rí pé à ń jó ijó lásán exercise ni ṣé rí èmi á sọ ìdí ti tèmi fún yín number 1 mi ò tètè lọ ṣe ní péèjì ọmọ kékeré ìyẹn alákọ̀ọ́kọ́ mo ń sọ gba àwọn factor ti tèmi fún yín factor ẹlẹ́ẹ̀kejì ṣé èmi mo máa ń ṣe sport number 1 mo máa ń sá school relay èmi ni máa ń sá first leg relay fún school wa mo wà nínú manowo ẹni tó bá mọ nǹkan tó ń jẹ manowo you must be physically strong all any fall like a log of 3 mo lè fall like a log of 3 I still remember all of that mo ṣe boy scout mo wà nínú girls guider ni mi tí mo fi kúrò so mo wà sporty mo máa ń ṣe cultural dance mo máa ń jó mo máa ń ṣe gbogbo I don't know if you get what I'm saying mo tún wà ní literary and debating society a máa ń lọ jó àbọ̀ lit club fún school wa ṣé rí ẹni tó bá wà active ó lè kíní tí aimen tí mò ń sọ yẹn ó lè já láti bẹ̀ àgàgà àwọn obìnrin tó bá ń jẹ gun kẹ̀kẹ́ àbí kó má gun kẹ̀kẹ́ bó ṣe mo like mo máa ń ṣe long jump it could go like that ṣọ́rọ̀ mi yé yín ó lè lọ láti bẹ̀ tó jẹ́ pé tírú ọkùnrin obìnrin bẹ́ẹ̀ kò ì mọ́kùnrin o bó ṣe mọ̀ pé torí pé ó wà spọ́ọ̀tì ìyá alákọ̀ọ́kọ́ ni even ẹni tí ò ṣe spọ́ọ̀tì tó bá ń jó ó lè lọ láti bẹ̀ mo ti sọ fún yín pé táwọn èèyàn míì ó nípọn jura wọn lọ factor another factor tún nìyẹn mo tún wá ní pé then ìbálòpọ̀ yẹn tá a kọ́ fẹ́ ṣe lálákọ̀ọ́kọ́ yẹn ẹni tó tún dìpẹ́ lórí ẹni tá a jọ fẹ́ ṣe é ṣé mo pé ẹni tó ṣègbéyàwó ó ti mọ̀ pé nǹkan yìí ó máa ṣẹlẹ̀
èèyàn jọ kiss àjọ fẹnu kò ẹnu ṣé mo pé ẹnu wa ti kò ẹnu àwa méjèèjì àti dìkan ara wa ti wà lọ́nà ara obìnrin yẹn ṣé mo ara ẹ̀ wà tense ẹ̀jẹ̀ lè má yọ o ṣé rí ẹ má jẹ́ kí Yorùbá movie àbí n tá ń gbọ́ ní ká máa wá fi ṣe wà wù ẹ má jẹ́ àdálérú ṣé rí ìrírí tí mo fi sọ pé thank you for the rose sister mi Kabira àti gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń fún mi ní rose ẹ jẹ́ kí n ti ẹ̀ròyìn sister wa Mustapha Shakira wọ́n ti subscribe lórí TikTok mi is a monthly subscription so bẹ́ẹ̀ bá gbọ́ tí n bá dárúkọ sister Mustapha Shakira wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni o building materials in tá fi ń kọ́lé ni sister yìí ń tà gbogbo ẹ̀yin bóyá ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ ṣe gbẹ́ ẹ fẹ́ ṣàwọ̀ ẹ lọ patronize wọn ẹ má wọ sister Mustapha Shakira ẹgbẹ́ project kan tí mo ṣe lọ́wọ́ nsìn ó dùn mí pé mo ti ní àwọn contractor tí mo gbé fún ni ṣe mà àwọn yẹn náà kàn ṣe pé kìíní mi ìdè sọ fún wọn pé nǹkan but I could still see if I could talk to them àwọn nǹkan kan mi wá mọ̀ bẹ́ẹ̀ bá lè á sọ̀rọ̀ lẹ́yìn kíní ṣá tọ́rọ́ láwọn kíní wọn kàn bá béèrè pé lò náà rà bẹ́ẹ̀ bá lè deliver síbẹ̀ sílùú o lọ́yọ̀ state á sọ̀rọ̀ after the kíní but lẹ́nu tèmi lórí bíbá yìí sister Mustapha Shakira àwọn náà ti kún yábẹ́jì oní tí n kò béèyàn bá bẹ́ẹ̀mí tí bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń jẹ lẹ́nu ni mo mọ̀ in tí mò ń jẹ torí pé Ọlọ́run gan ni ká oore lóore ń wọ́tọ̀ ká foore sóore ni èèyàn tí bá ń fúnyàn tó fúnyàn ní nǹkan nódùnódù ẹ mọ̀ èèyàn nǹkan tó òṣìṣẹ́ owó síyàn lọ́wọ́ kó kéèyàn fẹ́mi ní kọ́bọ̀ ṣíṣì ẹ́pìnì ẹ máa rí mi ti máa dúpẹ́ nítorí mo mọ̀ọ́re ẹni tí mi ń ṣiṣẹ́ sí lọ́wọ́ àmọ́ bílù ṣe rí náà ará Nàìjíríà tó subscribe building material náà ń ta ajẹ́sì tí ń wọ gbá yín wà láìtàlà ìsúnmọ́bí láìlẹ̀ azim àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ni torí èèyàn kí ń bọ́ lọ́hùn ṣòwò kó pàdánù Ọlọ́run lẹ bá ṣòwò torí tọ́wọ́ kọ́bọ̀ tí kìíní náà tí ó bá dì bí ó bá dì jọ́ bá dì bó jẹ́ 5 naira ló pàpàdì Ọlọ́run ti rí ní tá a fẹ́ fi ṣe páànù la fẹ́ fi ṣe Ọlọ́run lẹ bá ṣòwò ó di dandan kẹ́ ẹ jèrè àtàjèrè ní wàláì tàlà ìsúnmọ́bí láìlẹ̀ àti bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe ṣe Ọlọ́run awọlá gbogbo àdúrà tọ́lọ́run gbà ní èní yìí o àdúrà tèmi ṣe yìí náà ti di ṣíṣe thank you sister Bakari Kabira for the rose àti gbogbo ẹ̀yin tẹ́ bá ń kún mi lọ́wọ́ fún tí mo gbé dání àti gbogbo ẹ̀yin tẹ́ tún kún mi lọ́wọ́ àti gbogbo ẹ̀yin tọ́lọ́run rán bọ̀ tọ́lọ́run sọ fún mi pé 2025 ọdún ayọ̀ ni ọdún ìdùnnú Ọlọ́run sọ fún mi pé àwọn onínúure àwọn olóríire èèyàn òun ó dà wọ́n sí mi mo sì ti gbà mo ti ṣàmì mo ti gbé tọ́ ẹ̀mí so ẹ jẹ́ á padà sórí torí mo promise sister yìí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí extensively káwọn èèyàn lè mọ̀ especially àwọn ẹni tí ń gbèlú tẹ́ ẹ bá pàdé obìnrin tẹ́ máa tóbìnrin ẹ̀ máa lóhun ọmọkùnrin tẹ́ bá ní àbọ̀ kí ló dé tẹ́ ẹ̀rẹ́ jẹ́ gbogbo èèyàn kan èmi Ọlátàwá tí mo jókòó síwájú yín yìí níjọ́ tèmi ó kọ ọmọkùnrin kò sẹ́jẹ̀ mo dẹ̀ ti sọ̀dí mo máa ń ṣe sport mo wà active mi ò ṣe ní èjì teenager so ṣe rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè fà ṣe rí àgbàlagbà mi ẹlòmíì wá lè ní but age 23 àbí age 24 ẹlòmíì lè ṣe ní age 30 kó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ rẹ̀ jẹ́ ẹbí mi pé why mo ti sọ fún yín pé kí ni hymen yẹn HYMEN hymen bọ́lọ́hún ṣe tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe rí ó dàbí mo sọ fún yín pé tí aláǹtakùn bá takùn ṣe mo pé nǹkan tẹlòmí ó lè thick ó dàbí skin ní ara wa náà ni ẹlòmí á ní ara tó yí tára ẹ máa yí ẹlòmí á sì lára fẹ́lẹ́fẹ́lẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá kàn lù kékeré báyìí ara ẹ̀ ti rẹ́ nǹkan kan irú èmi sì mo máa ń keloid bí èèyàn bá fi nǹkan kékeré náà mi ara yẹn ò rẹ́ ni yes ustaz you spell it correctly ẹ lọ Google ẹ HYM ṣé èmi mi kí wá sọ nǹkan fún yín pé ọ̀rọ̀ pé
irọ́ nìyẹn pé kéèyàn má jẹ́ ọmọ nǹkan mo fi ń sọ kí ọkọ sísítà yìí náà àtàwọn olórí ìjọ àti gbogbo èyí tẹ́ ẹ pọmọ lọ́mọ sáàrin kẹ́lẹ́ lọ́ fi mọ̀ mo wá ń sọ gbogbo ìdí ṣé rí ọmọ 16-year-old tẹ́ ẹ̀ rí lórí kọ́kọ́rọ́ alátẹ tán máa láwọn bàbá 70 kìíní kan àwọn ìgbẹ̀bá kìíní kan ṣe kò ń ṣèfẹ́ inú ọmọ yẹn àwọn èèyàn tó yàn kàn kì mọ́lẹ̀ tẹ́ ẹ̀kọ́ fi tipátipá bá ṣe é lálákọ̀ọ́kọ́ rẹ̀ jẹ́ torí pé ọmọ yẹn ò wà relax kò ń ṣèfẹ́ inú ẹ̀ ó ṣe jáwọ́ obìnrin la dáràn obìnrin yẹn ò ṣe sọ pé ọkọ òun náà torí ọkùnrin tí ò tí ì mọ nǹkan kan ó yẹ kóun náà ó yẹ kó wà nervous kò ṣe lọ́kùnrin yẹn ò wà nervous torí àwọn méjì ò tí ì mọ nǹkan kan ṣóbìnrin ló dáràn ni gbọ́ èjì lè fà á èjì tí èèyàn bá ṣe pé kíní ó lè fà á the thickness of the hymen could be a reason ẹni tó ní tó wà thick àti ẹni tó thin ẹni tó bá wà active ijó lásán tá à ń jó kò tiẹ̀ jójó ìyàtẹ̀ ń jó ń sìn bóyá Sunday Monday Friday sleep busting Friday Saturday Sunday gbogbo ayé ẹwà àwọn ọmọge yahoo ṣẹ́rí èyàn wà active gbogbo ara àti gbogbo everything ló move máa wọ́n jó tẹ́ máa gbẹ́sẹ̀ sókè tẹ́ ń gbẹ́sẹ̀ tẹ́ ń ṣe kinní kan you could lose it that way. Ẹ dákun, ẹ má jẹ́ kí ignorance is not an excuse. That's why you guys should be coming to a platform where you will learn so you too could transfer the knowledge to other people. Yoruba movie kọ́lẹ̀ ń wò, this is real life. Ẹ má ní nítorí pé wọn ò rí ẹ̀jẹ̀. Kẹwàá nítorí ẹ̀ obìnrin èèyàn ń fẹ́ nu ara ẹ̀ sọ pé òun ò tí ì mọkùnrin kò ìmọ̀ nìyẹn. Ṣẹ́rí ẹlòmíì tó ti mọkùnrin gangan pàápàá ẹjẹ́ tí wàá ja yìí sí ẹlòmíì tó ti mọkùnrin tí ò bá ṣe nǹkan for a long time tí ò exercise tí ojú ara ẹ̀ tó bá dry tó jẹ́ pé ẹni tó fẹ́ bá ṣe nǹkan yẹn ọkùnrin ò sí ńbẹ̀ àbí kò nífẹ̀ẹ́ tí tọkùnrin tó ní gbólàgbólà tó tóbi àbí àwọn ọkùnrin tó rough tó bá ṣe onítọ̀hún yẹn ẹ̀jẹ̀ ó lè rí traces ẹ̀jẹ̀ ṣé ìyẹn ṣọ́ṣẹ́ ṣe ni so ẹ má jẹ́ ká máa fi ignorance ẹ má jẹ́ ká máa fi ṣe kinní fúnra wa please ẹ má jẹ́ ká máa fi ignorance ọmọ fi ní pé ẹ jẹ́ kí àwọn ọmọ wa àwa tá àti ẹ̀ ń gbèlú ẹlòmíì tí ò gbèlú gan tó jẹ́ kó ló wà torí àwọn méjèèjì bó ṣe jẹ́ pẹ̀lú náà ń gbé tó wọ́n kàwé àwọn méjèèjì àtọkọ àtìyàwó ló kàwé then àwa òbí ni mo tún wá fẹ́ bá sọ̀rọ̀ nsìn àwa òbí ta ní ọmọ obìnrin ṣé wọ́n ṣépè fáwọn òbí mi ni bí ṣe wà yìí tí ọmọ mi bá ní pé òun ò yìí mọkùnrin kí ọkọ kan wá ní pẹ́pẹ́sẹ́ kan ó ti mọkùnrin ẹ wá pèrò lé ọmọ mi lórí wàláhì wọn ò ní ṣe irú ẹ̀ mọ́ ìyẹn náà fi ní ṣe irú ẹ̀ mọ́ nínú ìjọ yẹn àwa òbí kàkàkà believe ọmọ wa ẹ mọ̀ pé kíyàn má believe ọmọ tó bí nínú ṣá ṣé ẹ fẹ́ dá àrùn sí ọmọ yín lára ni àwọn ẹbí ọkọ àwọn tẹ̀lé ọmọ tí wọ́n wá àwa tá a wá bí ọmọ obìnrin torí pé ọkọ ọmọ wa sọ nǹkan ọmọ wa sì ń wọ omi ẹkún lójú ó ní bẹ́ẹ̀ ni àbà ṣé àárò ti bíbí pé àwa màlá bímọ yìí àárò pé ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì àárò pé kó tẹ̀ wá jẹ́ pé ọlọmọ mi ń pa ń bẹ̀ yẹn máa cover ọmọ mi tá a bá wá délé tá a bá wà nínú ilé mo lè wá ní wáńbí gbà bíbélì rẹ̀ ṣé tòótọ́ ámbẹ̀lẹ̀ tà ṣe mi ò lè gbé bíbélì lọ́mọ mi lọ́wọ́ mi mọ relationship tẹ̀yin òbí sí tẹ̀ ní pẹ̀lú ọmọ yín
ṣé rí ọmọ tẹ́ ẹ bá ti kọ́ tẹ́ ti mọ̀ pé má pa irọ́ mo lè gba ẹ̀rí àwọn ọmọ mi dé anywhere àwọn ọmọ mi ò kí ń parọ́ ẹ̀gbọ́n mi wà ń bí báyìí they know mo máa sọ fáwọn èèyàn pé my mom doesn't like for somebody to lie ṣé rí láti kékeré tá bá ti fi kọ́ ọmọ mi sóòótọ́ fún mi ó tẹ́ mi lọ́rùn kí n kúkú rò káwọn èèyàn rò pé bóyá ọmọ yẹn ó burú thank you sister Renis ajé ò máa wọ gbà yín thanks for the rose ajé báyìí yóò mọ̀ wọ gbà yín ṣe rí àwọn ọmọ ti tèmi o èmi ò sọ àwọn ọmọ tèmi ò kí ń parọ́ o mo ti wá sọ fún yín bíbá ṣe rí ibi tẹ́ bá mọ̀ pé bí ò kí ń parọ́ irọ́ kan ṣoṣo ni máa ń pa mo sì ti wá sọ fún yín tí bá ti fẹ́ lọ Naija ìlú ìyàwọn tó jẹ́ pé gbogbo ẹbí wọn bí náà wà ìrìn Naija kí tó kú omi bá dé Naija gan lásán ìrìnjọ́ méjì ni tí bá ń padà bọ́jọ́ méjì ni ẹ wá sọ fún mi pé holiday tèmi o mi ò lè lò papọ̀ ọ̀sẹ̀ kan lèmi máa lò àwọn ọmọ vote bẹ́ẹ̀ bá ní kíní kan jìnnà ọmọ anyway maybe you wait for another time wait till another time tó wà ń bẹ̀ tolúwẹ̀ fẹ́ lọ ti wà ń bẹ̀ èmi ò sì ń bá wọn jiyàn má ni mo ti gbọ́ ni bá a bá sì ti dé kíní ọkùn tí ẹ̀yin gbogbo yín náà lẹ́mọ̀ torí olúwa òbẹ̀ tí ẹ̀yin náà mọ̀ pé oko ni mo ti wá oko tí mo ti wá bá a bá dẹ́kọ̀ọ́ lẹ́yìn tá a bá ti dé airport lẹ́kọ̀ọ́ a kọ́kọ́ wọ ọkọ̀ mọ́tò tí ó gbé wa 28 hours ló máa fi drive ńgbà bá dé ìlú wa mọ́tò ìtí ìdélù tàwa gangan ọkọ̀ ojú omi ni mo ń gbé wa ọkọ̀ ojú omi tí sì mo ń gbé wa ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní ṣiṣẹ́ torí pé ó láti kún torí ìrìn ojú omi yẹn ìrìn wákàtí 4 ni ká tó dé ìlú tiwa gangan tí mo lọ so bó bá lọ bọ́ sí pásìkò òjò ni mo lọ sí ìlú abínibí bí n bá lọ Nàìjíríà nígbà òjò bójò bá ti rọ̀ tómi ti kún ó ní level tómi yẹn láti dé kọ́kọ́ ojú omi yẹn tó lè ṣiṣẹ́ bàbá sì ti wà stranded sílùú wa ngbò òjò bá tó wálẹ̀ náà ní tó lè gbọ́kọ̀ lọ́kọ̀ ògbèmí débi tí ń ti wọkọ̀ èrò tí ó drive 28 hours wọ́n máa ń bá mi káànú o pé ìrìn yẹn pọ̀ o torí bọ́dù ẹ̀tẹ̀ ṣe bá ń stranded yẹn òun náà ní nǹkan stranded yìí ni o stranded yìí ni o bóyá Ọlọ́run á jẹ́ kí kọ́ tiẹ̀ ṣọkọ̀ kọ́kọ̀ máa dé ìlú wa kó má tiẹ̀ jẹ́ tó lójú omi yẹn àwọn ìlú mi irú ọkọ̀ 28 hours yẹn bá bí títì bá ti ń ṣe bẹ̀ bóyá bá fi 4 hours kù 28 hours yóò di 32 hours olùwọ́kọ̀ mọ́ drive 12 àti mọ̀ pé 32 hours làwọn fi kún tá a fi ṣe ìtọ́lù ẹ̀kọ́ fi máa stranded holiday ọ̀sẹ̀ kan tí ó di oṣù kan àbọ̀ tí ó di ọ̀sẹ̀ mẹ́fà tọ́lù ẹ̀dẹ̀ stranded torí kọ́lọ́n kó gbogbo wa yọ nínú ẹ̀ kọ́lọ́n kó wa yọ nínú ẹ̀ torí ìlú wa náà yóò di kíní ẹ ṣeun o Mr. Kante 224 join lórí Popo ẹ ṣeun Mr. Kante ẹ ṣe Mr. Kante ẹ máa bá mi wò Mr. Kante I don't know if you understand English you might not understand Yoruba but I don't know if your English and Yoruba is the only thing. Thanks for joining Mr. Kante 224. You could help invite other people. This is a very interesting platform. But mostly, we speak Yoruba here. But if you have a translator, as I'm speaking, whatever I'm saying, just put it in there. It will translate it for you. Yasera ya sheleti ya odetita. Oda bi odito fa for uni. Yashera ya silasiti. Ẹ̀yin náà tún ti join. Èmi ò mèdè tẹ́yìn sọ. Ọlọ́run ó gbà gbogbo ẹ̀. Ọlọ́run ó gbà. Ọlọ́run ó gbà o. Ọlọ́run ó gbà o. Ọlọ́run ní Ọlọ́run ọba tó sọ wèrè tó bímọ láyọ̀ ní Benue State lánàá. Táburú òṣọmọ tí ó sì ṣe àwọn ọ̀bẹjì méjì tí ó ṣe yà. Ọlọ́run náà bá wa náà tú eléyìí tó wà láàrin wa yìí. Torí ẹ̀yin tẹ́ ń join mi ẹ̀gbọ́n tí mò ń sọ èmi náà sì èmi ò gba Arabic débẹ̀ ìmọ̀ tẹ́ ń sọ. So Ọlọ́run náà ni ó bá wa tú. So ẹjọ́ ẹ̀yin òbí mo bẹ̀ yín ni o.
ẹ jẹ́ ká máa believe àwọn ọmọ wa please. Ẹ jẹ́ ká máa believe nínú àwọn ọmọ wa. Ẹ wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn sìn. Ọkọ anyway Kashi ní ọkọ náà kò ní experience. Torí tó kọ́ bá lè experience ni bíyàwó ẹ̀ jọ sọ láàrin ayin ẹ bá nínú ilé ẹni láti ń gbèkúté onídodo. Then what happened to trust? Ṣé mo pé mo máa ń kọ yín níbí báyìí? Nígbà tí a bá lè gbẹ̀rí ara wa jẹ́ ká trust nínú ara wa. Kí ọkọ mi sọ fún mi pé ìyàwó mi báyìí ni ọ̀rọ̀ yìí ṣe rí. Ẹ jẹ́ ká máa gbára wa jẹ́ o. Èmi ò gbàdúrà ọkọ burúkú o, bó èmi ti ń rí ìgbéyàwó yìí. Ọlọ́run ọba kó ṣàánú ni o. Ọlọ́run kó ṣàánú ni o. Torí àwọn ọ̀gá ìjọ pàápàá tó lọ sọ. Ṣé ìyá àti bàbá àwọn ọmọ ló kọ́kọ́ ń súré kàn? Bọ́kọ bá tiẹ̀ pé ọ̀gá àjọ. Kí ló dé tí ọ̀gá àjọ ò pé ọkọ àtìyàwó náà? Kẹ́ tó wá fi obìnrin olóbìnrin kẹ́ tó fi ṣẹ̀sín. Ẹni pẹ́pẹ́sẹ́ ọkọ ẹ̀ ò rẹ́jẹ̀. Lọ́mọ 23 years old. Gbogbo ọ̀nà téèyàn fi rẹ́jẹ̀ ni mo ti kà sílẹ̀ fún yín yìí. Mo ti sọ fún yín o. Wọ́n èmi ò rẹ́jẹ̀ o. Èmi ò rẹ́jẹ̀ o. Mo ti sọ. So bẹ́ẹ̀ bá fẹ́ kí n go deeper. Màá dìdì wàá go deep. Ẹ mọ̀ pé mi mo máa ń go bọ̀ torí pé mo kàn yọ eléyìí lórí káwọn èèyàn kàn fi mọ ni. Ẹ lọ Google Hymen Hymen. Òun ni mo ń cover ojú ara wa. Tẹlòmíì tìkì tẹlòmíì fẹ́lẹ́. Àwa kọ́ lọ́lọ́run tó dá wa. Age matter. Ẹni tó bá wà active. Tó bá wà ijó lásán téèyàn ń jó ijó ó lè jó lásán kíkí ni àmọ̀ yẹn kó já dànù. Kí wọ́n fúnra ẹ̀ ò ní mọ̀ nǹkan kan. Ó ní mọ̀. So there are a lot of ways. Kò tiẹ̀ táwọn ọjọ́ téèyàn máa ń jó sí. Tẹ máa gbẹ́sẹ̀ sókè. Tẹ máa ṣe kíní. Can you go to the line? Àwọn ẹmọjó táwọn kan tí máa ń split. Tó máa split. Tó máa látọ̀. Tó máa ṣe kíní. Tó máa jẹ́ gọ́gọ́sá máa kùsà. Kọ́mùkọ́mùkọ́mùsá máa kùsà. Ẹ mọ̀ pé mi ò mọ̀ nǹkan kan. Gbogbo nǹkan bẹ́ẹ̀ ló lè fà. Ṣé gbọ́? Ẹ̀yin tẹ́ tún wá pera yín ní èèyàn Ọlọ́run. Ó fẹ́ dàbí pé ẹ̀yin gan lẹ̀ ń da yérú. Ẹ̀yin gangan lẹ̀ ń da yérú. Kò sígbà tá ní wọ́n fi ṣe sórí ọ̀rọ̀ yín. Kò tó ọ̀rọ̀ mo sọ o. Ìlú táwa wà yìí, wọ́n gbàgbọ́ nú Ọlọ́run tó bẹ́ẹ̀. Wàláhì wọ́n ń ṣàdúrà wọ́n ń ṣe nǹkan kan Ọlọ́run sì ń kẹ́ wọn. Àbá. Ṣé kéèyàn tó lè di olórí ìjọ? Ebó láwọn nǹkan tẹ́ ti lọ fún lóríṣiríṣi. Ṣé ẹ fi béèyàn ṣe ń to ìgbéyàwó ọkọ àtìyàwó kò sínú kíní tí yín ni ẹ pèrò lẹ́ni ẹlẹ́ni lórí ṣé gbogbo etí tó gbà lọ ní ó gbà bọ̀ ńgbà táwọn òbí tó bí ọmọ obìnrin go bìlíìfù ọmọ wọn obìnrin ẹ jẹ́ kẹ́mi wá kọ́ yín bó ṣe ń ṣe o ó kọ ẹ pé lóòótọ́ ìlú nìkan ìlú ni torí ẹ wo Oríyọmí tó ń ṣe dáadáa ń sìn ẹ wo bí tẹ́ ẹ sọ́ọ̀dì Queen Naomi èmi ò sì lè wá jẹ́ ẹ lè sọ mí dídà bí ń tìdà ẹ lè sọ mí dídà bí ń tìdà so àwọn ẹni tó bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ kọ́ máa bọ̀ lórí pláfọ́ọ̀mù tèmi. NK Kalabi join. Welcome NK Kalabi. Thanks for joining. Rai join. Thank you Rai. Gbogbo orúkọ bí orúkọ àwọn Indian. Nai Naga. Thank you for joining. Thank you for joining. Ngbe ba gbọ́n tí mò ń sọ. Oníkálùkù ó pẹ̀sẹ̀dà. So, ẹ jẹ́ kí n pe bàbá. Ẹ jẹ́ kí n pe bàbá. Bàbá ní ìrírí ayé tó fẹ́ bá wa sọ. Tá máa múlò fi ṣẹ̀ṣẹ̀mí ayé wa. Ẹ má bínú wọ́n ń finá sínú ilé ní Amẹ́ríkà, wọ́n ń finá sílé. Òótọ́ mo sọ fún yín, inú bathroom wọ́n lè kóná mẹ́wàá síbẹ̀ àti kíní. Lamp ni mo máa ń lo lamp. Ẹ mọ̀ pé kíní ring light, mo fi máa ń lo ring light. But torí pé ṣé mo tí ń bá yíjú torí mo ṣe kíní méjì, kíní computer desk mi ni mo lò. So, tẹ́ bá rí pé bóyá pé ó dark kò sí iná ní Amẹ́ríkà lamp mi yìí kẹ̀dẹ̀rẹ̀ gbogbo ẹ̀rẹ́ lamp tí mo rà ń lò ní ṣẹ́rí ẹ̀rí ìwọ̀nba náà tó wà ń bẹ kò ń ṣe náà rẹpẹtẹ torí ó máa fi ń ṣe iṣẹ́ mi ni máa fi ń ṣe kíní kọ̀ǹpútà mi ó ti ní kíní so bó bá dark ẹ mọ̀ lè jí ẹni ṣẹgbọ́ ẹ mọ̀ lè jí ẹni orí bẹ́ẹ̀dì mi ni ìbá jókòó sí jẹ́ bó ṣe mọ̀ torí mo fẹ́ kíní méjì tí mo fẹ́ ṣe orí bẹ́ẹ̀dì mi ni ìbá jókòó sí jẹ́ so ago bàbá mo ti ń dá ilẹ̀ o mo kàn ń fi yẹn rojọ́ ni o
mo ti ń dàlí nọ́mbà bàbá ó yìí ń kọ́kọ́ show calling 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 okay ó ti ń show ringing tone ó ti ń ring ó ti ń show ringing ẹ kálẹ́ sà bàbá gbé o. Ẹ kálẹ́, ẹ kú àjìgbùngbùn, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta o, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́. Mo kí oníkálukú dédé àsìkò tí oníkálukú bá wà. Ọba mi Èdùmàrè kò ní járí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Wẹ́rẹ́wẹ́rẹ́, ìyá 2024. Ẹ má gbàgbé láti double tap. Ọba mi Èdùmàrè kó má jẹ́ kí ẹ̀mí wọ́n bá àárín o. Àmín, àmín, àmín o. Kábíyèsí Olódùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba àjẹfàjọ gbogbo dára bí ẹgbẹ́. Torí kò ì lọ́tọ̀ o. Mo kí olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Alesta TV níbi tí a ti mú mi ọgbọ́n tí a sì ti mú kọ làákàyè. Alájà Sùúrà Ọlátàwá Ẹlẹ́ṣinlọ́yẹ̀ ọmọ Bàdéwùmí. Ẹni tẹ́ o, ẹ̀sìn ní tí ẹni owó lulẹ̀ bí òkèrè. Wọ́n ra fáná ọmọkànnà àlíyá wà iná júndà náà làwọn olè gáàlì búná wallahu yasimuka minan nas. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aláfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Alesta TV. Tẹ́ ẹ kúkú sọ wá dájá tí ń gbọ́, tẹ́ ẹ ń wò wá, tẹ́ ẹ sì ń gbọ́ wá, tẹ́ ẹ ń láìkì, tẹ́ ẹ ń kọ́mẹ̀ǹtì, tẹ́ ẹ sì ń ṣe àprógrámù wa yìí. Bẹ́ẹ̀ náà lọ́wọ́n ọba mi Èdùmàrè yóò pèrè ayé kálukú ní òpìlẹ̀ lọ́wọ́ lọ́pọ̀ yanturu. Àmín. Bámidélé ọmọ Rájí lórúkọ tèmi jẹ́. Ọ̀pọ̀ ènìyàn sì máa pè mí ní bàbá Ṣèwẹ́rẹ́ gbọ́rọ̀. Ẹ wò ó, ẹ tún bá mi wá nǹkan fìdílé tàbí ká fìdílé kan lálẹ́ yìí láti tó gbọ́ èyí tí mo mú wá. Mo bá ń sọ fún yín pé iná ń jó lórí omi, ẹ má wulẹ̀ bá mi jiyàn o. Ẹ sá sọ fún mi pé kí n lọ rè kéwù rẹ̀ wá. Nǹkan ń bẹ nínú ayé o, nǹkan sì ń bẹ ní dúníà tá a wà yìí. Ẹ má jẹ́ abọ́lọ́run ọba mi dì mọ́. Torí pé ọlọ́run ọba mi òun náà ni dráìvà tó ń wakọ̀ ayé wa. Àdúrà tákàn máa gbà náà ni pé kọ́lọ́run ọba mi Èdùmàrè kó dákun kó bá wa wakọ̀ ayé wa sí èbúté ògo. Ká má wọkọ̀ ní ibùdó ẹ̀ ká sì má bọ́lẹ̀ ní èbúté síọ̀. Àmín. Ẹ bá mi kí gbogbo obìnrin ilé. Kọ̀dára láwọ̀ kan kọ́dìrì ọba àbí Èdùmàrè iná ló ń pín kádàrá. Oníkálukú wa láti ti fọwọ́ ara wa kọ́ látòde ọ̀run wípé bá a ti wáyé bá a sì ti jẹ́ ohun tá a dà àsìkò tá a dà tá a fi dálẹ̀. Kí ló wá dé ìṣẹ́bọ ìṣòògùn bá a ti wáyé páàrí láàárín. Ẹ bá mi ká lọ sí ìdílé arákùnrin kan tá à ń pè ní Adélékè ní ìlú Ọ̀yọ́. Ọmọ bíi ìlú Ìṣẹ́yìn ní Adélékè. Ó ṣe àtìpó lọ sí ìlú Ọ̀yọ́. Ibẹ̀ lọ́lọ́run ọba mi sì ti pín kádàrá rẹ̀ wípé yóò ti ṣoríire. Ó wá fẹ́ arábìnrin kan orúkọ rẹ̀ ń jẹ́ Musiliatu. Lórúkọ arábìnrin yìí ń jẹ́. Ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni o ní Akéètàn Titun. Wọ́n fẹ́ra wọn lọ́dún 1994 ni wọ́n ṣègbéyàwó. Ìgbéyàwó sì dùn ó sì lárinrin. Tó wọ́n bí ọmọ lọ́dún 1995. Nígbà tí Musiliu bímọ ní ọdún 1995 obìnrin ló bí o. Wọ́n tún bẹ̀rẹ̀ àníyàn wọn bọ̀ òun àti ọkọ rẹ̀ Adélékè. Nígbà tó dọdún 1998 Musiliatu tún finú ṣoyún. Nígbà tí ó tún kúnlẹ̀ tó bímọ ó bí ọmọbìnrin. Nígbà tó dọdún 2000 ìyá 2000 nígbà tó dọdún ìyá 2000 Musiliatu tún fọ̀ tó kúnlẹ̀ ó fò sí dìde. Wọ́n tún kọ́ Musiliatu pé ó kú ewu ọmọ o. Ǹjẹ́ kí ló bí? Wọ́n lóbìnrin ni.
ọjọ́ yìí pé Musili ó ti bí obìnrin mẹ́ta fún ọkọ rẹ̀ Adeleke. Ṣẹ̀sì mọ̀ wípé nínú ayé tá a wà yìí obìnrin a máa wu obìnrin, ọkùnrin a sì máa wu ọkùnrin. Méjèèjì náà lọ́mọ, kò sí èyí tí kìí ṣe ọmọ ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tó dọdún ìyá 2002, nígbà tó jẹ́ pé oníyàwó kan ò ní fẹ́ méjì, òní méjì ò sì ní fẹ́ yọkan. Adeleke tó fẹ́ ọmọbìnrin ní o, ṣùgbọ́n ọmọbìnrin tó fẹ́ yìí ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni. Ẹ má gbàgbé pé mo sọ fún wa yìí pé Adeleke ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni. Ó ṣe àtìpó lọ sílùú Ọ̀yọ́, ibẹ̀ náà ni Ọlọ́run ọba mi Èdùmàrè ló sì ti gbọ́ àdúrà rẹ̀. Ọkọ ilé ó sì ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Iṣẹ́ káràkátà iná ni iṣẹ́ Adeleke. Wọ́n fẹ́yàwó mi gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé rẹ̀ wípé ó níyàwó mi, ó níyàwó méjì láyé ní ìyá 2002. Ẹ máa bá wa tap. Nígbà tó di 2003, ìyàwó yìí ó bímọ fún Adeleke o. Nígbà tí ó bímọ fún Adeleke, ó jẹ́ ọkùnrin. Kábíyèsí Elédùmarè. Musili náà tún foyún sóyún, ó finú sóyún. Nígbà tí ó tún bí ọmọbìnrin náà tún ni Musili bí o ní ìyá 2003. Wọ́n bá gbèsè ayé wọn bọ̀. Ṣọ́ọ̀ṣì mọ̀ wípé ṣàṣà obìnrin ní má gbà fọlọ́run. Tọ́wọ́ ti dògùn wípé ẹnìkan ń bọ́kùnrin ẹnìkan ń bóbìnrin, yóò ti nígbàgbọ́ wípé àwọn ọmọ òun yìí Adétúnlé ni. Ṣùgbọ́n Adékúnlé òun lórúkọ tí wọ́n ń pè ọkùnrin. Nípò ọdọọdún ìyá 2005, ìyàwó náà tún finú sóyún o. Nígbà tí ó bímọ, jẹ́ mọ̀ wípé ọkùnrin náà ló tún bí. Ibẹ̀ wá ni Musili ti yí èrò ọkàn rẹ̀ padà wípé gbogbo bí bá ti jẹ́ àti bí bá ṣe rí o, ṣé ẹni ó wá dé lẹ́yìn tí ọmọ gbàtẹ́lẹ̀ ẹ̀dógúndógún tí ọmọ gbàtẹ́lẹ̀ ẹ̀dọ́gbọ̀ndọ́gbọ̀n iná làwọn ọmọ rẹ̀ ni ó wá di wípé àwọn ni wọ́n jẹ́ Adékúnlé. Nígbà ọdọọdún ìyá 2007, Musili mà tún lóyún. Àsọsọ pé wọ́n sábọ̀kùnrin, àwọn bọ́kùnrin, àwọn bọ́kùnrin. Nígbà tí ó tún bímọ ní ìyá 2007, obìnrin náà ló tún bí. Ó jẹ́ pé gbogbo ọmọ márààrún tí Musili bí fún Adeleke obìnrin ni o. Nígbà ọdọọdún 2008, tó bàbá mi Èdùmàrè ó tún ṣoyún fún ìyàwó. Rọ́bìátù lórúkọ ìyàwó yìí jẹ́. Kábíyèsí Elédùmarè. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́ nínú ayé. Ẹ jẹ́ á rọra sáré ọlà ká lè bá lọ́lá. Ká rọra sáré ọlá ká lè bá lọ́lá. Ọ̀la ló ṣe pàtàkì o. Gbogbo ohun tá a bá fò ní kan láyé, ọ̀la ni ó sọ. Ohun tá a bá sì fi àárọ̀ àtọ̀sán wa ṣe bó bá di lálẹ́, alẹ́ ó sọ̀rọ̀. Tó ibẹ̀ nínú ti bẹ̀rẹ̀ sí ní bí Musili pé oyún tó tún ní ìyá ọkùnrin ní òbí, oyún tó tún ní ìyá ọkùnrin ní òbí. Lóòótọ́ àti lódodo, ọba mi Èdùmàrè ó ṣe bẹ́ẹ̀ fún Rọ́bìátù. Nígbà tí wọ́n lọ rí ṣe àyẹ̀wò tá a mọ̀ sí scan sọ fún wọn wípé ọkùnrin ni o. Ó wá rò pé níbi tí Adeleke àti Rọ́bìátù wọn gbébì kan náà o, torí pé ilé méjì náà ni Ọlọ́run ọba mi jogún fún Adeleke nílùú Ọ̀yọ́. Ìyàwó wà níbì kan, ìyáálé wà níbì kan. Ìwé scan tí wọ́n wá gbà wá láti ilé ìwòsàn níbi tí wọ́n ti lọ rèé ṣàyẹ̀wò, Adeleke mú wálé
nítorí pé lọ́dọ̀ ìyáálé ni ó sùn, òun fi sínú àpò ẹ̀wù rẹ̀ tọ́wọ̀. Wọ́n dé, wọ́n kíra wọn, wọ́n bá sùn. Adeleke bọ́ ẹ̀wù yìí lẹ̀ o, òun bá gba ibi iṣẹ́ rẹ̀ lọ níjọ́ kejì ni Musiliatu bá kó aṣọ síta kó òun fẹ́ fọṣọ lọ́sàrí yìí pé bí ìwé kan bẹ ní inú àpò Adeleke. Ọba kọ́ bọ̀ lọ́ba yọ ọ́, nígbà tí ó yọ ọ́ ó di ìwé scan. Nígbà tí ó wò ó rí wípé ọkùnrin náà mà tún ni oyún tí ń bẹ nínú Rọ́bíátù ìyàwó òun yìí. Ọmọ náà ká ní ṣekú pọ̀ ká ọmọ inú rẹ̀ ní ṣekú pèrè. Iná ilé ọ̀yà jẹ́. Ọba mú ìkan kú èyí ọgbàlẹ̀ aláwo kà lọ. Ọba débẹ̀ lọ́ba kó lọ́ba rò fún aláwo rẹ̀ yìí o. Aláwo bá ní kò sí nǹkan kan, sí wàhálà. Àmọ́ bàbá wọn fẹ́ kẹ́ ẹ pa kíákíá. Ẹ kọ́kọ́ di oyún yìí mọ́ nínú kó gbèkì kó tó wá di wípé oyún yìí ní ọ̀ràn sí ọ̀run àpàpàǹdodo. Aláwo ká ṣe bẹ́ẹ̀ nítòótọ́ o. Wọ́n di oyún mọ́ Rọ́bíátù nínú láti ọdún 2008. Jẹ́jẹ́ mọ̀ pé Rọ́bíátù ọ̀rọ̀ ọmọ yìí bí o tó fi di year 2010. Ibẹ̀ làdánwò ti dé bá Adeleke o. Bí àwàdà bí eré, ọwọ́ tí ń rí oúnjẹ gbé lọ sẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọkàn màrọ́wọ́ gbé lọ sẹ́nu mọ́. Ilé ayé Adeleke wá di ọmọ alátẹ̀lẹ̀kẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ta ọ̀hún lá. Wọ́n náwó owó tánkẹlẹ̀. Wọ́n lo eré òkè, wọ́n lo eré ìsàlẹ̀, wọ́n lọ night figin, wọ́n lọ afternoon figin, wọ́n lọ morning figin. Wọ́n lọ tàjúùdù láìmọye ìgbà. Síbẹ̀síbẹ̀ ibi ikọ̀ iná ni ọ̀bẹ fi lélẹ̀. Tó orí tí ọba gbére náà ní gbé aláwo orí kò ní. Níbi wọ́n ti ń ṣe wàhálà káàkiri yìí ni wọ́n bá gbọ́ pé bàbá kan ń bẹ ní ẹyẹ ń kọrin nílùú Ìlọrin. Àwọn bá mẹ́sẹ̀ kó gbé bẹ̀. Nígbà wọn ò débẹ̀, bàbá ṣe istiara lórí oyún. Arákùnrin sọkọ rẹ lọ́tẹ̀lé ọwọ́ yìí ní bẹ́ẹ̀ ni. Ẹ kú làásìgbò ayé, ẹ kú làásìgbò aginjù. Ọba mi Èdùmàrè ó gbé yín lékè. Àmọ́ tó o bá ṣọ́ra, arákùnrin oyún tí ìyàwó rẹ̀ ní yìí, àfàìmọ̀ kó má jẹ́ pé òun ní ọ̀rẹ́ lọ sọ́run. Bàbá ẹ dákun, ọ̀nà wo la gbé gbà, báwo la ti ṣe é? Ẹ dákun. Bàbá wa ní ọ̀dà bọ́rọ̀ bá kọ òkè tó bá kọlẹ̀, ó tún níbì kan àgbé sí. Àbá yín bẹ̀ lọ́hùn. Bàbá bẹ̀rẹ̀ àdúrà lọ́dún ìyá 2010 yìí o. Nígbà tó di ọjọ́ kẹta, bàbá bá ránṣẹ́ sí Adeleke àti Rọ́bíátù ìyàwó rẹ̀. Ọwọ́ ni tí bá ń bọ̀ wá kó mú ìyáálé rẹ̀ náà lẹ́yìn o. Nítorí pọ́rọ̀ tóun fẹ́ sọ yìí, ọ̀rọ̀ tó kan gbogbo ìdílé wọn ni. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta kóra wọn o. Ó di ẹyẹ ń kọrin nílùú Ìlọrin. Nígbà tí wọ́n débẹ̀, bàbá bá ṣàlàyé fún wọn wípé ẹ wò ó, Adeleke lọ́ọ̀rẹ́ tẹ gbogbo àwọn ìyàwó rẹ nínú o. Ó sì sì kọ́ jẹ́ pé ẹni tó lóyún ní ń ṣera rẹ̀. Ó sì sì kọ́ jẹ́ pé wọ́n ń ṣe, àmọ́ tẹ́lẹ̀ tí ń ṣe Rọ́bíátù yìí ọba jáwọ́, ọba ìjẹ́ pé Rọ́bíátù náà ní bá ń ṣera rẹ̀ tí ọba jáwọ́ nínú ọ̀rọ̀ ara rẹ̀. Ó ń tọ̀ wọ́n yóò síwájú Rọ́bíátù lọ sọ́run àjàǹtẹ̀. Wọ́n délé. Adeleke pe àwọn ìyàwó rẹ̀ méjèèjì. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n pé ẹ dákun, sùn tójú òrírì. Ọkùnrin ń ṣe lọ́ọ̀yà, obìnrin ń ṣàdájọ́.
ọba sì pé lè ní máa ń dá wàhálà lẹ̀ ẹ̀yin náà wo bí ẹ wo ìgbésí ayé tá a ti ń lò bọ̀ ẹ wá wo bí tá a fẹ́ parí ìgbésí ayé sí. Àlè bá ní òun ọmọ nǹkan kan pa ẹ o kọ́ láwọn Èdùmàrè ọ̀dà kan ṣàánú rí o òun ọmọ nǹkan kan pa ẹ. Adeleke bẹ̀ wọ́n títí láàrin ijọ́ mẹ́ta yìí pé ẹ dákun. Ìyáálé sàn sọ pé òun ọmọ ń pa ẹ. Ìyàwó náà sọ pé ṣé òun wàá lóyún òun wàá yìí pé kóun bóyún lọ ni àtìgbà àtàwo. Wọ́n padà sọ́dọ̀ bàbá lẹ́yẹ kọrin nílùú Ìlọrin. Bàbá ní wá padà lọlé. Ẹ o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bìyà rẹ̀ kọ ọ̀rọ̀ yá lọ́tún kọ ọ̀rọ̀ yá lósì. Bí ìyá rẹ̀ náà bá ti wá ní òun lọ́wọ́ ń bẹ̀ mọ̀ pé àwọn àgbàfà wọ́n mọ̀ bí wọ́n ti sọ̀rọ̀. Bàbá ti mọ̀ pé ìyá rẹ̀ lọ́wọ́ ń bẹ̀. Bàbá tí wá ń bọ̀ wá máa gbìyànjú gbogbo ọ̀nà yóò há o àmọ́ ní gbogbo ọ̀nà kan wá òdìdí abo ẹran wá. Nǹkan bẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà. Adeleke délé ó bìyà lọ́tún ó bìyà lósì àná sọ wá sọ mẹ́ta jẹ́ rárá wọ́n ti ní kí n ṣe dẹ̀ iná mọ̀ pé dààmú yìí pọ̀ ìyá ni wọ́n mọ̀ nǹkan kan o. Ó ń bá sì mọ nǹkan kan bọ́ bá kalẹ̀ kàárọ̀ kọ́ba àwọn Èdùmàrè ó pè sọ́dọ̀. Adeleke gbéra o ní ìyá 2011. Ọba gbọ̀nà dọ̀ bàbá lẹ́yẹ ń kọrin nígbà tó débẹ̀. Ó ní bàbá mo ti bìyà mi o. Ọ̀rọ̀ tá à ń sọ yìí bóyá bíi January ìyá 2011. Tó bàbá ní ọ̀dà kò sí wàhálà. Ọba ti délé tó bá dé lọ́tùnla ìwọ àti ìyàwó àti ìyáálé àti ìyá rẹ̀ tó bí ọ ẹ máa bọ̀ wá. Kódà mú ìyá tí ó bí ìyáálé rẹ̀ lọ́wọ́. Kò jẹ́ kó máa bọ̀ torí pé gbogbo ọ̀rọ̀ yìí náà sẹ́yìn ìyá tó bí ìyáálé àti bàbá tó bí ìyáálé náà. Ìyá tó bí ìyáálé àti bàbá wọ́n tẹ̀lé Adeleke. Ìyá tó bí Adeleke torí pé bàbá Adeleke ti kú wọ́n tẹ̀lé Adeleke ó dìlú Ìlọrin nígbà wọ́n dẹ́yẹ ń kọrin. Abo ẹran tí bàbá ní kí wọ́n mú wá wọ́n fà á bọ́ síta. Bàbá fi ilẹ̀ láì lókun lọ́rùn. Ẹ̀mọ́ ń dábò ẹran sí. Abo ẹran bá bẹ̀rẹ̀ sí ní gbóòórùn ara àwọn tí wọ́n wá. Ọba ti gbóòórùn ló kù mẹ́ ọba ti gbóòórùn ló kù mẹ́ ọba ti gbóòórùn ló kù mẹ́. Nígbà kan ìyáálé abo ẹran yìí dúró títí lọ́dọ̀ ìyáálé. Ó fi mú ń gbé mú sókè yànyànyàn. Ó fi mú ń gbé mú sókè yànyànyàn. Ẹ̀yà ń kọrin ní ẹbí ẹ tẹra yín nú dáadáa o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sọ̀rọ̀ pé kìíní kíkálukú tẹra rẹ̀ nú o. Kábíyèsí Olódùmarè. Lẹ́yìn ìgbà tí ewúrẹ́ ṣe léyìí tán wọ́n méwúrẹ́ o. Wọ́n dè lókun lọ́wọ́ àti lẹ́sẹ̀ wọ́n dà dùbúlẹ̀. Wọ́n gbé ọ̀bẹ lé wọ́n fẹ́ gbé ọ̀bẹ lé ewúrẹ́ lọ́rùn báyìí. Ṣé mọ̀ pé a kì ewúrẹ́ mọ́lẹ̀ kó tó di wípé wọ́n pa á. Wọ́n ṣe kì í mọ́lẹ̀ tí wọ́n fẹ́ pa á bẹ́ẹ̀ lára ní ìyáálé níbi tó jókòó sí nínú ilé. Níbi tó jókòó sí nínú ilé ara ní. Bàbá bá gba ọ̀bẹ. Ó kọ́kọ́ lo òdì ọ̀bẹ. Ibà fi yun ẹran yìí lọ́rùn bí tí fi ń lo ẹran yìí lọ́rùn báyìí bẹ́ẹ̀ ni ìyáálé ń ké ìyáálé ń ké ìyáálé ń ké. Bàbá bá yí ojú ọ̀bẹ padà ǹjẹ́ kí bàbá dọwọ́ kó da ọ̀bẹ lé ìyáálé kó da ọ̀bẹ lé ewúrẹ́ lọ́rùn báyìí. Ibà ń pè ẹ dákun ẹ má dúró ẹ má dúró ẹ má dúró. Ẹ̀rù bà ìyá tó bí ẹ̀yìn Músílẹ̀ àtú àtẹ̀rù bà bàbá náà pé kí ló wá ṣẹlẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kà bàbá ní ọ̀dà ń bolo ṣe kínní ọ̀hún sí ọba ní ń bẹ lẹ́nu ọ̀nà àbáwọlé sí yàrá òun.
ṣùgbọ́n níjọ́ tí kìnìún yìí bá ti kanlẹ̀ níjọ́ náà ni ìyàwó òun ó bí wọn. Adeleke ọ̀rọ̀ yìí kù sọ́wọ́ rẹ o. Adeleke bá gbéra lódìlú Ọ̀yọ́. Nígbà tí wọ́n ṣílẹ̀kùn ìyálé tòótọ́, wọ́n bá kìnìún yìí lẹ́nu ọ̀nà àbáwọlé rẹ̀. Adeleke ò sí méní kò sí méjì, ọba já kìnìún yìí. Ó sì já kìnìún yìí báyìí, ara rẹ̀ gbọ̀n rìrìrìrìrìrì. Kábíyèsí Olódùmarè. Rọ́bíàtù bímọ o lọ́dọ̀ bàbá lẹ́yẹ ńkọ́ ẹ̀. Àwọn bá pè é lórí aago pétò ẹ̀kú èwo ọlọ́run owó ọlọ́run ọ̀dà sì ń jẹ́ kí ni Rọ́bíàtù bí wọn lọ́kùnrin ni o. Àwọn Adeleke dùn fìlà ó dìlú Ìlọrin. Bàbá ṣe gbogbo àwọn òtítọ́ yẹ kí wọ́n ṣe ìtìjú ńlá ló jẹ́ fún ìyá tó bí Musiliatu. Ìtìjú ńlá náà ló jẹ́ fún bàbá. Ǹjẹ́ kí ló rò tó fi ṣerú eléyìí nígbà tó ń bóbìn tó jẹ́ pé ìyàwó òun àbọ̀kùnrin iná wàá ní kíni. Ṣé náà lọ́jọ́ ṣàdúrò kan báyìí ọba sì gbẹ̀mí ọmọ ọlọ́mọ tó wọn kò ń bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n délé báyìí kọ́ńtíráàtì kan tí Adeleke tí ń wá kì í tipẹ́tipẹ́ wọ́n máa fi lọ́ọ́ bọ́ni Adeleke sì sín bó ṣe làrèé o. Adeleke ò sí méní kò sí méjì, ó ní tó ẹ̀yìn ìyá tẹ́ ẹ bí Musiliatu ṣe ti rí fúndì eléyìí ibi náà ni ọlọ́run ọba mi lọ́rùn àwọn lọ́wọ́ dé. Òun ọkọ àwọn ọmọ òun o, ṣùgbọ́n Musiliatu òun kọ̀ ọ́ láyé àti lọ́run. Ọjọ́ tí wọ́n ń sìnkú lọ kábíyèsí Olódùmarè, ọjọ́ ilé ẹ̀san dé o. Ẹ̀san dé. Musiliatu gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Ariwo sọ òkìkí kan ẹ̀gúnkú ẹni tá a rò pé òní lè pàgó ṣe béèrè ọkọlé aláwo. Musiliatu dòkú gbòkú Musili òdì mọ́ṣúárì àbódìtẹ́ ọ̀sìn Musili. Ìdààmú wa jẹ́ ti gbogbo àwọn ọmọbìnrin tí Musili bí pátá látòkè délẹ̀. Ṣé ìtorílé ọkọ gbé? 3 níbẹ̀ nínú ọmọ Musili tó jẹ́ pé mo ṣe ń sọ fún yìí wọn ò kí kú ìwọ ọmọ lọ kí àwọn èèyàn kú ìwọ ọmọ ni. Ta ló wá lẹ̀bi? Ọba mi Èdùmàrè tó bá dákẹ́ tí bá ń wọ ẹ̀dá níran báyìí. Náà làwọn kàbí sọ pé òun ẹ̀dá ní òun ẹ̀dá ní ọba mi aláwo pa òun ẹ̀dá níran o. Musiliatu ó kú ọdẹ ìdààmú ayé. Bí mo ṣe ń sọ fún yìí gbogbo ẹ̀yin tẹ́ wà nílé iṣẹ́ Ìkànnì Alesta TV kò tí ì sí ọmọbìnrin tí Musiliatu bí tó wà nílé ọkọ. Ẹ̀mí sunlé àná ni wọ́n. Ta ló dá wàhálà lẹ̀? Ta ló dá wàhálà lẹ̀? Iná mo fi máa ń sọ wípé ohun tá a bá fòwúrọ̀ àtọ̀sán sí alẹ́ ní ọ̀sán ọwọ́ àwa dùn yàn. Ẹ mọ̀ pé Musiliatu yẹ kó wà láyé kó máa fi orí kó jápìn ìwà burúkú tó ti hù yìí. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ló ti ń ṣerú ẹ o. Tẹ́lòmíì sì tún ṣe lọ́wọ́lọ́wọ́. Bàbá wa rẹni tó ń ṣerú ẹ̀ àbẹ́ni tó ń gbìyànjú àti ṣerú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó bá ti gbọ́ ètò yìí kó jáwọ́ nínú iṣẹ́ ibi. Obìnrin ń di lọ́yà, ọkùnrin ń dàdájọ́, ọkùnrin ń di lọ́yà, obìnrin ń dàdájọ́. Kò sí ohun tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe. Tẹ wá rí ibi tí Musili bá lé ayé já. Wọ́n fàárọ̀ ṣiṣẹ́ ọ̀fọ̀sán ṣiṣẹ́ ń bọ̀ dalẹ̀ ó dànù kò jèrè iṣẹ́ kankan tó ṣe. Àmì Èdùmàrè méjì àfọwọ́ ara wa ṣera wa o. Ìjà gbìyànjú ká máa ṣe rere. Ẹ má jà ṣe búburú o nítorí wípé òun padà bọ̀ wá bá ní. Alájà Sùúrọ̀ látàwọn Alẹ́ṣinlọ́yẹ̀ ọmọ Bàdéwùmí. Ilé ayé ń di kúrúkú muṣu.
ọwọ́ tá ò sì ní tẹ̀yìn tọmọtọmọ ní jì sọ́fìn ayé o gbẹ̀yìn tó jẹ́ tẹ̀ jẹ́ aláfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Alesta TV ọwọ́ ayé ò ní tẹ̀yìn o kò sì ní tẹ àwọn ọmọ yín àní fọwọ́ ara wa ṣera wa ọba mi Èdùmàrè ò ní já fọwọ́ ṣiṣẹ́ ká wá fẹsẹ̀ dànù àmọ́ ẹjẹ́ á máa rántí pé ohun tá a bá fòwúrọ̀ àtọ̀sán ṣe tó bá di lálẹ́ àlẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ó dàárọ̀ Bámidélé ọmọ Rájí ní bàbá Ṣèwẹ́rẹ́ gbọ́rọ̀ òun ayọ̀ lásùn o àtúnjọ gbọ́wọ́ ara wa láyọ̀ láyọ̀ ó dàbọ̀. Ó dàbọ̀ sá ẹ̀rí pé léyìí tún lágbára ẹ ṣeun bàbá ọpọlọ yóò ní jọba o àárí 2025 báyìí láyọ̀ ìwọ̀nba wákàtí díẹ̀ tó kù yìí lágbára Ọlọ́run gbogbo wa jọ kíra wa happy new year ni inshallah bí kudratillah rere lèmi ò máa ṣe èmi ò ní í ṣèkà o ṣẹ́rípa máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìyá ló ti jèso àjàrà téyí ń kọ́ àwọn ọmọ wọn ṣé tó bá jẹ́ pé Musiliatu ló já jìyà ẹ̀ṣẹ̀ kò bá dáa ó ti fi ìwà ẹ̀ ó ti fi rọ àwọn ọmọ ẹ̀ tó bí bàbá ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ń ṣèkà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ṣèkà tó yìí ṣe lọ́wọ́ ẹ jẹ́ ronú pìwàdà kẹ́ ẹ jáwọ́ kẹ́ ẹ jẹ́wọ́ kẹ́ ẹ kà torí kò sẹ́ni tó ṣe tí ó mú jẹ béèyàn bá ti ń ṣe tí Ọlọ́run ọba mi tí ò bímọ bó bẹ̀san Àrẹ̀mú Olódùmarè bó bá dé èmi ti ṣojú òpó lẹ̀ o ẹ̀yin bẹ́ẹ̀ bá fẹ́ bá wa dá sí i bó jẹ́ léyìí tí mo sọ lórí ìta lákọ̀ọ́kọ́ ni àwọn ẹni tó ń retí pé obìnrin wọ́n bá ṣe lálákọ̀ọ́kọ́ ó yẹ kán rẹ́jẹ̀ ẹni tó bá lẹ́ experience tiẹ̀ náà tó fẹ́ bá sísítà yìí fi kún bó bá dẹ̀ jẹ́ lórí ìrírí ayé tí bàbá gbé wá fún wa náà ni ẹ bá wa dá sí i tí ò bá wá sẹ́ni tí ò bá fẹ́ sọ nǹkan kan bóyá ká pa kíní yìí torí eléyìí ó ga bẹ́ẹ̀ bá ti rí mi tí bá ń jókòó lọ tí mò ń jókòó bọ̀ tí mò ń dìde tí mò ń rùn dìlọ ó yẹ kẹ́ mọ̀ pé eléyìí lágbára ni torí gbogbo ṣèkà ẹran tí àti sùwà láì kò sẹ́ni tó ṣe tó mú jẹ fún ṣe tó aníwúrà ò mú jẹ ẹ lọ́wọ́ gbogbo àwọn alágbára nílẹ̀ Yorùbá tó ṣèkà ẹ lọ́wọ́ gbẹ̀yìn ayé wọn kí ni kúrú ikú wo náà kú èmi a máa sọ àwọn òbí kan dé ìwà láyé yìí sìn tó ìwà wọ́n ń kọ́ àwọn ọmọ wọn níkà wọ́n ń ṣèkà fọ́mọ ọlọ́mọ èrò pé ń ṣèkà fọ́mọ ọlọ́mọ orí ọmọ yín ni ó ti dáhùn wàláhì orí ọmọ yín ni ó ti dáhùn ẹ kàn lè fọwọ́ aago sẹ́yìn díẹ̀ ni bọ́ ẹni tó bá ń ṣe òdodo Ọlọ́run ó gbé onítọ̀hún kan aláwore bàbá láláwore pé Ọlọ́run ó gbéyàn yẹn kó ẹni tí Ọlọ́run ó gbàdúrà ẹ̀ ṣáà ni so ẹni tó bá fẹ́ wọlé bó jẹ́ lórí TikTok tó bá jẹ́ pé ẹ fẹ́ pè wọlé ni mo ṣojú òpó sílẹ̀ máa fún wa ní ìṣẹ́jú 5 tí n bá rí kẹ́nìkan kan pè wọlé àjẹpọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún mi ní gift thank you very much mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bismillah tó bá mu débi tó dé pẹ̀lú alihamdulilayi ok mo rí pé èèyàn kan request èmi ò mọ bí táwọn tó moderate wà o accept ẹ̀yin moderator èmi ò mọṣẹ́ tẹ́ ń ṣe ń bẹ̀ mi ò mọṣẹ́ yín o torí gbogbo ìgbàlẹ̀ máa ń fẹ́ gbẹ̀mí mi sókè láì kìí ṣe ẹ̀mí ara yín sókè láì kìí ṣe tèmi àwọn èèyàn ń request àwọn lóhùn. Hello. Ẹ káàbọ̀. Hello, ma. Hello, gbogbo wa ń gbọ́ yín ẹ káàbọ̀. Hello. Hello, à ń gbọ́ yín. Ẹ kálẹ́ mà, nẹ́tíwọ̀kì yìí dàbá kan lálẹ́. Nẹ́tíwọ̀kì náà dàbá kan, ẹ kó ètò mọ̀. Ìwà Nàìjà ni ẹ̀yin náà ẹ lọ ṣe dáadáa Nàìjà. Àwọn ọ̀ka yan Nàìjà ni ò jẹ́ Nàìjà. Ọlọ́run ọ̀dà. Á chẹ́ǹjì, Ọlọ́run ó chẹ́ǹjì wá sí dáadáa. Ẹ kó ètò mọ̀. Ọlọ́run lọ bẹ létò.
Ní ti èyí tẹ́ kọ́kọ́ sọ, bẹ́ẹ̀ni wọ́n ní ibi tẹ́yìn bá rìn dé lèèyàn máa ń mọ̀ dé. bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ tí ń bìlífù nínú Nollywood film bẹ́ẹ̀ni ni pé béèyàn bá tí ì bá ọkùnrin tó rí tó bá jàjà sí bóyá ẹ̀jẹ̀ wà àbí kò wá pẹ̀lú gbogbo àwọn factors tẹ́ kà sílẹ̀ yìí òótọ́ ọ̀rọ̀ ni. Àwa yìí náà bíi victim ẹ̀ la jẹ́, ó wà lára wa. Torí mi ti ẹ̀ bí mo ti ẹ̀ bàjẹ́ dé mo láti tún máa torí màmá mi ti kú tipẹ́, mo láti máa bẹ̀ lọ dádì mi pé àbí báwo ni dádì mi wá ní torí pé nígbà táwa ń dàgbà ọkùnrin ò gbọdọ̀ fọwọ́ kàn ọ́, òun ni nǹkan táwa máa ń gbọ́, so àjọ ọkùnrin ó fọwọ́ kàn wá títí tá fi dàgbà. Mo kàn fẹ́ kí yín lẹ́yìn pé gbogbo obìnrin kọ́ ló ń rẹ́jẹ̀, then sáwọn obìnrin dáràn ni kí ló tó yẹ pé ọkùnrin gan a lè máa bèèrè lọ́wọ́ báwo lòun ṣe mọ̀ yí pé ẹnìkan ò rẹ́jẹ̀, báwo ló ṣe mọ̀ yí pé òun ò bá lé tí bá ṣe pé òun náà ti di kòròfo kó tó fẹ́yàwó yẹn tẹ́lẹ̀. God bless you. So ìbéèrè tèmi nìyẹn, kò yẹ kó máa yín àwọn obìnrin jẹ, kò yẹ kó yàn wá jẹ rárá, bó ṣe yẹ kó rí nìyẹn. Àwọn Nollywood gan sì wọ́n ti ń enlighten àwọn yẹn pé gbogbo obìnrin kọ́ ni wọ́n máa ń bá lé ní ti that aspect pé dandan wọ́n tẹ́sọ̀ lẹ̀ kán tẹ́ white cloth sílẹ̀ kán wá rí ayé ti lajú jù báyẹn lọ. Ẹlòmíì gan ọkùnrin míì gan nìsín. Ojú mi rè, this is my real face. Ọkùnrin míì gan tẹ́ bá tún wọ àwọn bẹ́ẹ̀ ni so bí yẹn ṣe jẹ́ nìyẹn mà. Dẹ́ nípa tí bàbá sọ fún wa, ìtàn tí bàbá sọ fún wa, ìrírí ayé tí bàbá sọ fún wa, gbogbo tá a bá wo program bàbá, nǹkan tí ìtàn wọn máa ń sábà dálé lórí rẹ̀ ni pé ká má ṣèkà. Mo rò pé àwa tá a wà nínú ilé yìí ó yẹ ká ti gbọ́n ká dẹ̀ tó máa fi kó àwọn èèyàn níta pé ìkà ó kó níkà o, rere dandan ni kí rere ó bá ẹni rere. Àṣegbé kan ò dẹ̀ sí, àṣepamọ́ ló wà torí pé orogún alórogún àlórogún àbí ọkùnrin àbọ̀kùnrin èwo ni ń sọ ọmọ láyé òde òní, gbogbo lọmọ. Ẹ ti sọ lórí ìtàn ìkànnì yìí gan ti sọ fún wa lóríṣiríṣi David dórí ìyàwó Clinton ṣe bóbìnrin ni, àìmọye obìnrin tó jẹ́ pírẹsidẹ́ǹtì. Ọmọbìnrin méjì ló bí. Hello, most president Obama bẹ́ẹ̀ ni nínú Nàìjíríà yìí ẹ bá gbọ́ ìtàn àwọn èèyàn takuntakun náà obìnrin lọ́pọ̀lọpọ̀ wọn náà. Ẹni tó dábí Zaria lẹ̀ Kwame náà of Zaria ebóbìnrin ni. Ebóbìnrin ni Mọ́remí Àjàṣọ. Òun obìnrin ni. Obìnrin Mọ́remí Àjàṣ àtàwọn bẹ́ẹ̀ lọ. A máa sọ pé dandan ìyàwó bá ti bóbìnrin àbí tí òun gan bá bí ọkùnrin a máa sáré káàkiri, a wá sáré mọ́tò, a wá kọlu kẹ̀kẹ́. Obìnrin lọmọ mi lálejò náà. Èwo ni ò kí ń sọmọ? Ṣé obìnrin kọ́ lábẹ̀kẹ́ tó ń sọ̀rọ̀ ni? Kò yé mi èyàn ní ọmọ ọlọ́wọ́ lọ́mọ. Ọkùnrin tí ó bá wí ní gòkè. Àbí yóò múra rẹ̀ yóò dúró déédéé. So ìdìmọ̀ràn tèmi ni pé ká máa ronú wò ká tó ṣèkà o, torí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣèkà tó bá pẹ́ yóò padà wá. Ọmọ ó jẹ nítorí ó ti kó bá àwọn ọmọ tó bí nínú ó kó bá àwọn ọmọ yìí, and it's very very unfortunate. Bí ò bá tún wá táwọn ọmọ yìí ò bá tún wá tètè múra sọ̀rọ̀ ara wọn, bí wọ́n bá tiẹ̀ pàpà lọ́kọ tí wọ́n bímọ ó tún lè ẹ̀san yẹn gan tún lè ké lórí àwọn ọmọ yẹn náà. Ó lè tún di ègún ìdílé fún wọn. Ọmọ táwọn yẹn náà bá ti bí. Àdúrà mi ni pé kó má di ègún ìdílé. Bẹ́ẹ̀ ni kó má di ègún ìdílé fáwọn ọmọ. So ẹjọ́ ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi tẹ́ ń gbọ́rọ̀ nínú ìkànnì wa yìí, ẹjá ṣe déédéé o, ẹjọ́ ẹjá fìkàlẹ̀ o, ìkà ò tiẹ̀ ní ìtumọ̀ rárá, kò sí nǹkan téèyàn ń gbà nínú kà, kò sí. Ìkà náà lèyàn ó fi gbà kà, kò possible kéèyàn ó ṣèkà tán kó wá máa retí nǹkan míì tó dáa. Èèyàn ò lè gbin àlùbọ́sà láyé kó ẹ̀fọ́. So Ọlọ́run ní ti wá níkà, Ọlọ́run sì ní jẹ́ káwa náà bá kà múlẹ̀. Nígbà bá bákà múlẹ̀ tí bá ń bákà wọlé tí ń bákà jáde kò ní mọ̀ pé ọ̀rẹ́ kọ́ ìka ni. Sọ Ọlọ́run jẹ́ kọ́lọ́ máa ṣe wá ní ìka ò pé o, ọ̀la ìka ò pé. Ẹ jẹ́ á máa mú ọ̀rọ̀ bàbá ṣe wẹ́rẹ́ gbọ́rọ̀ ká máa mú lò nínú ilé yìí. So Alesta TV ò ní bàjẹ́ o, ibi máa ń pè Alesta TV ní ilé ọgbọ́n, ilé òye àti ilé iṣẹ́ àtẹni tó ní ilé iṣẹ́
ilé oníkálukú wa ò ní dàrú àtàwọn ọmọ lẹ́yìn iléeṣẹ́ náà táwa náà ń gbọ́ tá a sì ń fi ń kọ́ ẹ̀kọ́ tó yẹ kó ti wà nínú ẹ̀jẹ̀ wa tá a lè má gbọ́ so Ọlọ́run ní dalẹ̀ nìkankan wa rú o Al-Star TV ò ní bàjẹ́ o insha Allah kúdúrà sí láì ẹ máa bẹ́ tó bọ̀. ẹ jẹ́ kí n pe fọ́ọ̀rọ̀ padà ìṣáà tó ní wọ́n pè wá ní orí kọ́ọ̀lù orí nẹ́tíwọ̀kì TikTok yẹn ló ń bá yíjà náà yìí èmi dẹ̀ mọ̀ pé kò sí nǹkan méjì àwọn ìka èèyàn ti pọ̀ jù Naija ni òun ló affect nẹ́tíwọ̀kì mo ti ń pe ustaz padà salamu alaikum sir ẹ káàbọ̀ sir ẹ jẹ́ ń tan spíkà wa alaikum salam wa rahmatulahi wa barakatuh ẹ káàbọ̀ àpò ètò Ọlọ́run ló bẹ létò àmín baraka ńlá Muhammad sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ lórí obìnrin tí wọ́n ń ṣàjiyàn lórí àrẹ́jẹ bẹ́ẹ̀ni ọ̀rọ̀ education àbí tí wọ́n ń pè illiterate is a disease àbí bò ní tí wọ́n ń wí wọ́n kàwé àwọn èèyàn kan wà àwọn educated illiterate wà. Educated illiterate nírú wọn yìí and irú nǹkan tí wọ́n ṣe yẹn ó lè fa ẹkún ńlá fáwọn gangan tí wọ́n dá kínní sílẹ̀ tí wọ́n mọ̀ wọ́n kàn rò pé bóyá wọ́n fẹ́ yẹ̀yẹ́ ọmọbìnrin náà ní o bóyá wọ́n fẹ́ bànú wọ́n lọ́dún tí lè padà gbẹ̀yìn tí wọ́n ṣe yẹn. ó lè kọ́ sí PTSD fọmọbìnrin yẹn. wàláì irú obìnrin bẹ́ẹ̀ yẹn tó jẹ́ ọmọ kékeré tó dẹ̀ wá jẹ́ surprise fún tó wù pé nǹkan tó ń wò ṣe tó dẹ̀ tìran rẹ̀ mú un kò sára tírú rẹ̀ ò lè dá. àjàjà tó bá tẹ̀ sí pé àwọn ẹlẹ́yà míì tí ì ṣe bí irú Yorùbá tó lọ́kàn tó bá jẹ́ àwọn ẹ̀yà míì ni ó lè lọ para rẹ̀ ó lè commit ní àwọn nǹkan tí ò da tí ó bọ orúkọ mọ̀lẹ́bí wọn gan jẹ́. kí ni wọ́n fẹ́ gbà ń bi ìyún wọn mọ̀ pé ayé àtijọ́ ayé ìsìn ayé ti dàgbà sókè gan nítorí tó tọ́ kò dáa kókùnrin máa kọ́kọ́ lọ ọmọkùnrin káàkiri kẹ́ tó fẹ́ra wọn náà. network. síbẹ̀síbẹ̀ náà fúnyàwó rẹ tó gbé sílé wá gba ọ̀nà ṣọ́ọ̀ṣì lọ àbọ̀ náà mọ́sálásí bóyá bíi tó lẹ́yìn ìjọsìn kan wá ẹjọ́ sun àwọn alàgbà ń bẹ̀. gbogbo kínní yẹn kì í ṣe nǹkan tó mọ́pọlọ dání nìkan. gbogbo wa náà tá a bá nírú ẹ̀ lẹ́mìí ká wò pé òkè obìnrin tí ò bá sì mọkùnrin la máa fẹ́ ẹ jẹ́ ká wo ìròrí wa lórí rẹ̀ ká wo nǹkan tá a bá máa gbà ń bẹ̀ kí ni nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ gangan ó ṣe pàtàkì kéèyàn ó gbìn sínú ẹ̀mí rẹ̀ tó dẹ̀yìn òfin ní máa wá dá wàhálà alẹ́ lọ́jọ́ ọ̀la because bí ayé dàgbà dé nísìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlòmíì gan sìn tó bá gbọ́ pé virgin lọ́mọ kan ó lè họ fún virgin lélẹ̀ lóòkọ́ jẹ́ pé ó ní sọ̀rọ̀ kan tó gbogbo orú nǹkan yẹn bí ayé ti dàgbà dé báyé bá ṣe ń yí èèyàn ra mọ́ bá ayé èèyàn mọ́ wá fi tọ́lọ́run fún ìdí tọ́lọ́run bá kọ sọ́dọ̀ rẹ wàá mọ̀ pé tọ́lọ́run fẹ́ fún mi nì ó sì ní tako nǹkan tọ́lọ́run bá kọ fún ẹ̀ tó jẹ́ nǹkan tí mo kàrà fẹ́ sọ lórí ìyẹn network yẹn ó disturb mi gan láàrin yẹn. and ẹlẹ́ẹ̀kejì tí bàbá sọ yìí ẹ jẹ́ n kọ́kọ́ kọrin fún un pé ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfólúwa kí ló dé tí subhanallah ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mọ ọpọlọ wọn ò ṣiṣẹ́ tó fi já sí pé èèyàn mọ ṣagídí pé irú ẹ̀yà kan lòun fẹ́ nínú ọmọ. mo dẹ̀ rò pé tí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ pé rò bẹ́ẹ̀ ni pé ókè irú táwọn bá bírú ọmọ báyìí òun ni ó gbẹ̀yìn àwọn òun ni èmi jẹ́ kó kọ mọ̀lẹ́bí àwọn wọn parẹ́. láti mọ gbókọ mọ̀lẹ́bí wọn parẹ́ ta ló sọ fún. network.
wàhálà nẹ́tíwọ̀kì yẹn ò jẹ́ kẹ́ gbọ́ dáadáa. bẹ́ẹ̀ ni Ọmọ kọ́ ni mo jẹ́ kéèyàn step with ayé yìí. Ọmọ kọ́. Àìmọye ṣé ànábì Ìsá tó jẹ́ Jesus alayhi Christ salatu tó fọmọ wassalam. kankan sáyé. Kò fọmọ kankan sáyé sóko rẹ̀ wá parẹ́. Orúkọ rẹ̀ ò ní parẹ́. Kódà táyé yóò bá sí mọ́ orúkọ ànábì Ìsá Jesus Christ. Orúkọ rẹ̀ ò lè parẹ́. Ànábì Muhammad tó jẹ́ sallallahu ànábì alayhi tètè wa wasallam. kò fọ ọmọ ọkùnrin kọ́ ló gbẹ̀yìn rẹ̀. Ọmọ obìnrin ló gbẹ̀yìn rẹ̀. Kó obìnrin kan wá ń bẹ nínú ìtàn ìgbésí ayé yìí kódà lọ́jọ́ àlùkìyámà. Obìnrin kan kò lè gba wájú Sayyidatu Fatima nínú gbogbo obìnrin tí ń bẹ tọ́lọ̀ ń dá. Àríṣẹ́ ìdórí Mọ́ríàmù ìyá Jésù wọn lè gba wájú Sayyidatu Fatima. Sayyidatu Nisa'i. Òun láṣáájú gbogbo àwọn obìnrin. So kí lèèyàn máa bọ́lọ̀ jà sí lórí ntọ́lọ̀ ń bá ṣe fún ẹ? Kí ló fẹ́ máa bọ́lọ̀ jà sí? Bó o rò pé ọmọ tó bá bí ọkùnrin lórúkọ rẹ̀ ò fi ní parẹ́. Ó rò pé wà dáadáa tó bá wù. Iṣẹ́ tó o bá ṣe ni ò ní jẹ́ kó pọ̀ rẹ́ ó parí àwọn ọmọ rẹ kọ́. Àwọn ọmọ rẹ kọ́ o. Torí pé ọmọ mi gan yóò borúkọ tó o fi gbogbo ọjọ́ ayé rẹ̀ sí ìlú. Ọmọ rẹ ó sì ọjọ́ ẹyọ kan yóò fi ba gbogbo orúkọ ń jẹ́. Ìwọ ni o ronú sí ìwà tó ọmọ wù. Iṣẹ́ ọkọ rẹ ò fi ní bàjẹ́. Ìwọ ni o wo irú iṣẹ́ tó ṣe tí ó tẹ ọkọ rẹ kù àtàyà ọmọ ìkẹyàmà. Ẹ dákun gbogbo wa ọ̀tọ̀ ni wọ́n sọ yìí o. Ká má máa da àwọn ìyàwó wa láàmú obìnrin tí ń sàn bí ìjọ. Èmi gan tí ń sọ̀rọ̀ yìí sẹ́mi gan bí ọkùnrin. Èmi ò sì dààmú ara mi lórí rẹ̀. ustaz ìyá ọkọ kọ́ ló dà ìyàwó ẹ̀ láàmú o. Ẹ mọ̀ pé ní nẹ́tíwọ̀kì ń dà yín láàmú. Ọkọ kọ́ ló dà ìyàwó láàmú o. Ìyáálé ló lọ ṣèkà síyàwó ló nítorí ìyàwó òun bọ́kùnrin òun bóbìnrin o. Ṣé mo pẹ́ ní nẹ́tíwọ̀kì yẹn ń ṣe kíní so mo kàn fẹ́ clear àárín yẹn ni. He wasn't the man. The man was not the one. Ìyáálé ló ní wáyé tóun bóbìnrin tíyàwó tọkọ òun fẹ́ tó wá ń bọ́kùnrin. Ìyáálé ló ṣèkà síyàwó ẹ̀. Nítorí ogún tí wọ́n jẹ ni wọ́n ń jà sí báyẹn nìsín. Ó ti wò pé tí wọ́n bá ń pín portion tọkùnrin níbi ogún pínpín yóò pọ̀ ju ti obìnrin lọ. Bọ́ ọpọlọ wọn ò ṣiṣẹ́ wọn mọ̀ pé wíìlì tí wọ́n máa ń kọ yẹn ó yẹ kéèyàn sọ̀rọ̀ nípa ogún pínpín. Torí wíìlì tí wọ́n máa ń kọ wọn èé kọ wíìlì fọmọ téèyàn bá bí. Wọn èé kọ wíìlì fáwọn ọmọ téèyàn bá bí. Ọmọ tó ọba bí ọmọ tí ì bá ṣe bí àwọn mọ̀lẹ́bí àbẹ́nìkan tó jára àta ló fẹ́ fún ní nǹkan nínú àwọn ogún tó ní ló lè kọ wíìlì fún pé ókè ẹ bá mi fún lágbájá náà. Ẹ jẹ́ à ṣe tọ́pìkì kan nìyẹn lọ́tọ̀. Tọ́pìkì kan lọ́tọ̀ nìyẹn. Ẹ chúùsì déètì fún wa tá a ṣe tọ́pìkì nílé lórí. Ǹjẹ́ ẹ bá mọ̀ pé nẹ́tíwọ̀kì bóyá jẹ́ táwọn ará àdúgbò yìí ò bá ṣèkà. Torí nẹ́tíwọ̀kì Nàìjà ìkà ni òjò lọ síréètì. Inshallah á sọ̀rọ̀ lórí ẹ̀. Because ọ̀pọ̀lọpọ̀ ọmọ aṣáwò pé òkè àwọn ọmọ náà máa ń kọ wíìlì fún kìíní kan ni. Àbí bẹ́ẹ̀ bá bá a ṣe bíi tìyá kẹsẹ̀tì tá a play ẹ̀ báyìí tẹ́wà máa tún sọ̀rọ̀ ni. Inshallah màá sọ. Torí nísẹ̀yìn nǹkan kan tọkọ mi balẹ̀ lé nísẹ̀yìn WhatsApp call nísẹ̀yìn ó máa ń lọ gerere ni WhatsApp call nísẹ̀yìn WhatsApp call nísẹ̀yìn ó máa ń lọ straight. Ẹ pé direct ẹ lè get through sẹ́yìn ẹ̀rí network. WhatsApp call ó máa ń lọ straight ni. Tó bá ti dọwọ́ alẹ́ báyìí. Ó máa lọ ẹ̀yìn orí gbogbo bí Ajé Àtọ́yọ̀lá Jamiu tó bá pè táwọn tí bàbá ó máa ń lọ bàbá ó ti níbi tí bàbá máa ń dúró sí. Bàbá ló níbì kan lábẹ́ ibi stairs kan táwọn máa ń dúró sí. Tọ́dẹ̀ tí mò ń bẹ̀ báyìí ó máa dúró síbẹ̀. Tí ò ní kíní kankan. Ẹ ṣe mọ̀ pé ibi tẹ́yìn wà ẹ mọ̀ pé ilẹ̀ Haúsá lẹ́yìn wà. Bẹ́ẹ̀ ni atẹ́gùn dẹ́ pọ̀ gan-an. Ibi téèyàn bá wà mátà. Ó máa ń fẹ́ network yẹn dànù ni ó máa ń fẹ́ bí wave náà ni tó máa ń ibi tó bá fẹ́ sí báyìí ni. Màá tún wà lórí TikTok. Kò burú Ọlọ́run á gbàdúrà ẹ ṣeun. God bless you. Ẹ ṣeun. Torí nẹ́tíwọ̀kì yẹn ó ń bá wọn fà á gan ni àti pé àwọn kan wà tó máa ní alẹ́ ìní ìbáyìí àwọn ń lọ church àwọn ń lọ gbàdúrà ó dàbí ṣé bàbá ẹnìkan request ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ kí n tó pa
àwa yìí wà ní ọ̀sán ni àwa ní time dáadáa. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ètò alẹ́ yìí ó kẹnu díẹ̀ o. Ọlọ́run ṣàánú wa. Tí obìnrin bá wà tí ó ń bí obìnrin tó ń bóbìnrin, ó máa ń sábà kọ́mọ̀ nílẹ̀ Yorùbá wa yìí pé ìmí máa tún torí àlọ́fẹ́yàwó mi torí kó lè bu ọkùnrin. Tọ́lọ́run bá fẹ́ mu, ó ṣẹlẹ̀ sí bàbá tó bí mi, èmi nìkan lọkùnrin tó bí. Ó wá torí pé mi mo jẹ́ ọkùnrin, ó wá lọ ń fẹ́yàwó jọ, ìyàwó bá kúnlé ní ọba lówó àti gbọ́ bùkátà wọn. Gbogbo wọn bó ṣe fẹ́ wọn tó kò sí tó wá bọ́kùnrin títí tó fi fìfilẹ̀ ṣàlọ́ṣọ́ gbóra bí aṣọ. Àwọn tó wá jẹ́ nǹkan tó wá jọ mí lójú ni pé nígbà tí ìyàwó bá ń sọ wípé ìyálé òun ò bọ́kùnrin, bóyá ìyàwó náà ló dẹ̀ sọ pé ìyàwó òun ò bí ọkùnrin, tó wá torí ẹ̀ tó ń ṣe nǹkan, ta ló mọ ọmọ tó máa sí ní, ta ló mọ ọmọ tó máa ṣoríire inú wọn. Ìyálé ló lọ ṣoògùn síyàwó ìgbà tí ọkọ náà lẹ́bi o, ọkọ náà lẹ́bi, ọkọ káàfin lè sọ pé ọkọ lẹ́bi ni pé ọkọ fẹ́ yàwó mi, wọn sọ pé bóyá nítorí pé ìyálé ń bóbìnrin lọkọ ṣe lọ fẹ́ yàwó mi, but it could be part of it. Ó lè jẹ́ nítorí pé ìyálé ń bóbìnrin lọkọ ṣe lọ fẹ́ yàwó wọn ìyálé ló lọ ṣọ̀gùn síyàwó pé òun bóbìnrin, ìyàwó òun bọ́kùnrin. Ẹ̀yẹ wá wo nǹkan tó wá torí ẹ̀ dá lẹ̀. Ẹ wo wàhálà tó ti dá sílẹ̀ fún ọmọ ẹ̀ báyìí sí. Bọ̀ tó máa wá mistake, kò sí ọmọ tí ó lè ṣoríire. Bá ti ẹ̀rí gbogbo ẹ̀ wo alájà wọn táwọn wá táwọn wò yìí. Ìdílé tó di jáde wọ́n máa ń sọ pé ìdílé aláya púpọ̀ làwọn jẹ́ bàbá wọn fẹ́ yàwó púpọ̀. Ẹ̀dẹ̀ wo ìdílé wọn lénìí àwọn obìnrin ẹ̀dẹ̀ wo bọ́lọ̀ ṣe ṣe. So eléyìí jẹ́ kọ́ fáwọn ọkùnrin tọ́lọ́mbà ti dá sí wa lágbádá. Wọ́n ní ohun tẹ́nu máa jẹ ẹbí ohun tọ́mọ máa jẹ Ọlọ́run ló máa ń pèsè ẹ̀, olùtọ̀nà làwa jẹ́ fọ́mọ. So Olúwa wà pẹ̀lú wa mà. Very interesting ètò alẹ́ yìí o, Olúwa máa fún wa ṣe mà. Ẹ ṣeun sà, ṣe rí kélé ìjẹ́kọ̀ fún wa round ẹ̀ ọ́, ẹ̀kọ́ rẹ̀ fún gbogbo wa. Ṣe rí ó bọ́kùnrin náà wí, ìwọ ọkùnrin ó torí pé ìyàwó ẹ̀ ń bóbìnrin, mistake tẹ́yìn ọkùnrin bá ń ṣe, obìnrin kọ́ ló ń determine bóyá ọkùnrin àbóbìnrin lòun ò bí. Ìntẹ́ ẹ̀ pọ̀ sí obìnrin lára lobìnrin ń bí, ọkùnrin ló ń determine sex ọmọ, ọkùnrin ló máa determine gender ọmọ, bóyá ọkùnrin àbóbìnrin, ọkùnrin ló ń determine ẹ̀. Wàhálà tọkùnrin kálọ́kùnrin yẹn bóyá ká ní kò fẹ́ yàwó, bọ́ a lè fi yẹn ṣe excuse. Bọ́kọ bá fẹ́ yàwó léèyàn torí ìyàwó ẹ̀ ń bọ́kùnrin, kí ló fún ìyálé yẹn láì díẹ̀ pé àwọn ọmọkùnrin yẹn ní òṣòríire jọmọ obìnrin lọ. Ìka ti wà nù ìyálé náà ni. Ó wá de oyún mọ́ ìyàwó nínú fódìndí ọdún méjì. Odindi ọdún méjì ó dẹ̀ ń sùn ó dẹ̀ ń jí. Ó sì wá rò pé àwọn ọmọ tí ó ṣoríire. Ẹ wo nísìn ọmọ obìnrin 5 tí ìyálé fi sílẹ̀. Ngbò mi Ọlọ́run kàn fi kúbò láṣìírí ni. Wàláì kọ́lọ́run kàn lè gbẹ̀bẹ̀ mi. Èmi ò fẹ́ kọ́lọ́run tètè pa wọ́n. Mi máa fẹ́ kọ́lọ́run fi wọ́n ráre. Kọ́ máa jẹ ìgbẹ́ ẹ̀dí wọn. Kí gbogbo ayé máa rí wọn báyìí bí ó ti ń jẹ ìgbẹ́ ẹ̀dí wọn. Kọ́ máa kó gbẹ̀jẹ báyìí. Kọ́ máa wá kà. Ká lè mọ gbogbo àwọn tó ti ṣèkà fún dédé. Kọ́ máa dárúkọ pé òun lòun ṣèkà o. Ẹ worú ìyàwó yìí, ìyálé tó kù yẹn. Ìyàwó ẹnìkan kọ́ ló tún ṣèkà fún. Ó ṣèkà fọ́kọ tó fẹ́ pàápàá. Ẹ wò wọ́n nígbà tí ọkọ lọ já ẹni tó so mọ́bi tó ti ń jó kà. Kọ́ńtrọ̀tì tọkọ ti ń lé tí ò rí kíní. Ọ̀nà ṣí fọ́kọ. Owó dé gbogbo ẹ̀ ṣí ilẹ̀kùn ṣí. Ilẹ̀kùn ọlá ṣí, ilẹ̀kùn àánú ṣí. Oríire tọkọ gbé wá látọ̀dọ̀ Ọlọ́run. Alẹ́yìn ìkà yẹ kò lè sún ọwọ́ aago sẹ́yìn ní ẹ̀ lè yí kádàrá padà. Àdàkẹ́ ẹ̀ lọ jáwọ́. Ẹ̀yẹn bí Àníkẹ́ Fádèyí. Mo sọ fún history Àníkẹ́ Fádèyí. Àníkẹ́ Fádèyí ṣèkà. Ó sì fi ibi ìka ẹ̀, ó sì fi ran àwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ Àníkẹ́ Fádèyí wà láyé, bọ́ wà láyé bí aláìsí láyé ni. Wọn ò rógo wọn lò. Àníkẹ́ Fádèyí ti jẹ ayé àwọn ọmọ ẹ̀ máyé. Ó ti ṣàwọ ọ̀dájú. Ó ti lọ àìsìkí àwọn ọmọ ẹ̀. Àwọn ẹ̀kan wà lé ayé ni wọ́n rí dùnú àtàrọ̀ dálẹ́rí.
àwa òbí ẹ jẹ́ aṣọ ṣe ṣeríta lọ bá lọ àbọ̀ àbọ̀ bá lọ àbọ̀ àbọ̀ ó ń ṣe ó mú jẹ ó ń ṣe ó mú jẹ bí ìdájọ́ Ọlọ́run bá dé tí ìdájọ́ Ọlọ́run bá dé Ọlọ́run ò ní jẹ́ kábàámọ̀ kó gbẹ̀yìn ọ̀rọ̀ wa gbogbo ẹ̀yin ìka ẹ̀dá ẹ̀yin òrójú ìyá ṣọmọ lóore ẹ lọ jáwọ́ ẹ lè mú jẹ wàláì mo ń sọ̀rọ̀ Ọlọ́run ni ó wà nínú ìwé mi ó wà nínú alukuran ó wà nínú bible ẹ tí wàá gbàgbé religion ẹ̀yin free thinker ẹ lọ wò love kama inte bá jù síta ní ó padà bó o bá ṣe dáadáa síta ó máa gbà dáadáa padà bí wo ò gbà àwọn ọmọ ẹ àgbà bó o bá ṣe búburú síta ó máa gbà so kí la wá ń ṣèkà fún kí la àjáwọ́ ṣe ní 2024 today is the last day of 2024 let our new year resolution be pé ẹ jẹ́ á ṣe dáadáa inte bá lè gbà kéèyàn ṣe fún wa ẹ má jẹ́ á ṣe fọ́mọlàkejì ẹ má fẹnu bà èèyàn kan jẹ́ ẹ yé parọ́ mẹ́ni tí ó ṣẹ̀ ẹ má parọ́ mẹ́ni tí ó ṣẹ̀ yín ẹ má lẹ́yìn ọ̀kan gbọ́ ọkọ yín tí ó sì gbọ́ ọkọ yín Rashida Ganiu Rashida Jamiu jáwọ́ nínú iṣẹ́ bí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ this is 2024 mi ò gbàgbé ń pa ẹ ọkọ tó fẹ́ ó parọ́ mọ́ ó parọ́ pọ̀kọ ẹ̀ ń bọ́kùnrin sùn lójú àwọn ọmọ ẹ lórí ibú ni ẹ bó o bá nírọ́ ni màá bẹ́ẹ̀ post ẹ̀ Rashida Jamiu Rashida Ganiu níwọ̀n tó ti lè parọ́ mọ́ bàbá àwọn ọmọ ẹ ó mọ̀ pé àlùbáríkà ẹ má jẹ wọ́ ìwọ bí táwọn ọmọ ẹ bá dà ìwọ ló fà á àsìkò wà fún ẹ kó o tètè jáwọ́ kó o wá jẹ́wọ́ kó ṣé bó ṣe ṣe kíní ẹ̀ náà ló ṣe máa bọ́ síta ó láti jẹ́wọ́ gbogbo iṣẹ́ ibi tó ti ṣe pátá otherwise wàá rí ìyàwó àpè ní bàbá wàá rí ìyàwó àpè ní bàbá gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti máa yí ọkọ yín tẹ́ rò pé ẹ bá jẹ́ ẹ máa ráre kù ni so ó kù sí yín lọ́wọ́ ẹ̀yin ọkùnrin náà tí Ọlọ́run gbọ́wọ́ ìyàwó yín sókè tẹ́ ẹ ní kò ní rógun ẹ lò tẹ́ ẹ ń ṣèkà ẹ̀yin náà ráre kù ni it's better you stop ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tẹ́ ẹ bá ṣẹ̀ ẹ lọ tọrọ àforíjì kẹ́tù wá tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run 2025 let's turn a new leaf àwọn ọ̀wà burúkú tó ní kálukú wa bá ń wù ẹ jẹ́ stop ẹ̀ wá síkọ òjò eléyìí tẹ́ ń gbọ́ yìí lọ èmi tí mo jókòó yìí gan ìwọ̀ ìjọba ọ̀run before pastor church mi ìwọ̀ ìjọba ọ̀run before àwọn àfáà mi gan òtọ́rọ̀ mo sọ fún yín torí àwọn ẹlòmíì ò ní bá yín sòdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu èmi Ọlátànwá mi sì ní fi dúdú pe funfun mi ò sì ní ìyànsínú ní burúkú ẹ̀yin ọmọ ìyá ọmọ bàbá tínú yín ò dùn sí ara yín bóyá sibling yín nínú àwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín ẹ lọ jáwọ́ 2025 ṣé ní 2024 2023 my prediction mo ní 2024 ọdún ẹ̀san ni 2025 máa peléke gbogbo àwọn èèyàn